oríire bí o. onímọ̀já èdè náà yóò bá o. ọkùnrin ké sí. Ìbàdàn ni mò ń ké sí. ẹ káàárọ̀ ológì ń kí yín o. ọmọ Adabanija ọmọ ẹni ìjà bá ti gbéra rẹ̀ lọ́kùnrin. ìyá aláyé ológì mọ̀ ti dé. ọmọ àgbàdo fún ọ̀rá ọ̀jẹ̀ làmókò wọn gbọ́dọ̀ jáyà. kéńgbé o àká. Corona àbòwò dóbodò. àká kéńgbé ọ sì ṣe é mògì ẹ káàkà náà. òró kankan. obìnrin tí ń ta jógí fún wa ń bo lòún wà. ọmọ àrùn jẹ́gẹ́dẹ́. Ìbàdàn pẹ̀lú oríṣiríṣi fíìmù òjò màrá ti. mo wò ó àgbà ní lágboolé wa. ìrànlẹ̀ kò dìde gbéra sọ ó ti yá o Osenlekejo o. ẹ má bọ̀ mọ́ Ìbàdàn sí o. ọmọ Ìbàdàn jẹ́. àkọ́lọ́wọlé mọ̀ ó jẹ́ olóòtú ọmọ Àdábánijà ọmọ ẹni ìjà ọba tí pẹ̀rẹ̀ ẹ̀ lọ́kùnrin gbérí ọlọ́mọ ọba tó lépo tó lóyún àkújìjàdùn ẹwà ọmọdé rẹ̀ sá. àgọ́ ṣe ká wọlé o. àṣàbí. àgọ́ àlejò ṣe ká máa bọ̀ bàbá ń bọ̀. mo ti dé. àṣìṣe ọ̀là àríkà ọwọ́ pa ẹsẹ̀ pa. mo tún délé ní kí gbogbo òlú ọmọ mi jìgìjìgìjìgì. òní ni June 12. Ọmọ Olootu ọmọ Adabanija. ọjọ́ ńlá June 12. gbọ́dọ̀ rẹ̀ lọ́kùnrin. tuntun ti dé bí ẹni àkànlére onílò ní ẹni abẹ lọ́wọ́. ta lọ́dá June 12 lẹ̀ ta ni a fi June 12 péré MKO Abíọ́lá. èbí ni o. ẹ̀gbá ntúkú ọmọ abílẹ̀ ìwòrà. olóòjé a. ẹ̀gbá lakẹ́ ẹ̀gbá lòun. ẹ̀gbá lára ọ̀wẹ́ mọ̀jàlá. ẹ̀gbá lára ọ̀wẹ́ tìmọ́lúńbí omi akẹ́ tó gbẹ́dùn jomi ẹja lọ. lórí odò sọ̀ọ̀sọ̀. ọmọ asẹ́rin tí mo mi kíkan yúngbádá lóró òkun nísàlẹ̀ ọ̀tà ẹ̀gbá ọmọ aláké. ẹ̀gbá ọmọ bọ́rọ̀ mi ọ̀pági. Moshood Kásímọ̀ Abíọ́lá. ẹ̀gbá ọmọ bọ́rọ̀ mi ọ̀pàràbà. ẹni ìjà ọba. tọ́ba dínú gbàgúdá ọ̀rọ̀ mi ọmọ apagilọ ni. tuntun ti dé. olóró ẹ̀lúkú. onílò ní. bọ́ bá sùn sàárè lé ní after 26 years. àkùrọ̀rọ̀ bí. yóò pẹ́ ọlọ́run òǹdúpẹ́ o. àkùrọ̀ bí ẹni sùn bí ọbọdé Ìjẹ̀ṣà tó ló. ntẹ́nìkan ṣe tí ò lè ṣe. ẹnìkejì ṣe kò lè ṣe. ìjòyè. agbọ̀wọ́ Muhammadu Buhari agbọ̀wọ́ ẹ̀ ṣe. June 12 ó di national bank holiday ní Nàìjíríà. ọlọ́mẹsẹ̀ ló jẹ́ ọmọ. ọ̀tán ọ̀tí ẹ̀kúkú lè kó lọ báńkì o sì lè gbowó báńkì gbogbo tí a bá ń pè ní bank holiday kò sí insurance lórí ẹ̀. bọ́ọ̀ bá ní o lè wá ọ́fọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ó kówó àwọn insurance ò ní dáhùn fún. ìjà ọba ti pera rẹ̀ lọ́kùnrin. tuntun ti dé bí ẹni àkànlére. mo dá kẹ́kẹ́ mo rọ̀ kẹ́kẹ́ mo mú egbò fẹ́ mo bàlàlà títí mo mú rèdí ọ̀pẹ. ọ̀bá bábà tìtì lálá tí mo dáfà kan jà mọ́ ẹ lọ́yọ̀ sí i lójú ọpọ́n. bí ọbọdé Ìjẹ̀ṣà tó lóòjé ara òde ajanu. MKO Abíọ́lá òní ní June 12. ọmọ odò débùn mi ẹ làgbọ́dọ̀. ọjọ́ 12 oṣù kẹfà ọjọ́ tó lápẹẹrẹ tó lágbára ni. Olóòtú bá àgùlọ́nà. ṣé ẹ gbàgbé ìjà June 12 bó ṣe ṣẹlẹ̀ lónìí lẹ́gbọ́. àkọ́láwọlé mọ̀ jẹ́ olóòtú ọmọ Àdábánijà. Ìbàdàn la bí mi sí, Ìbàdàn la wò mí dàgbà. nínú agboolé mo gbé dàgbà ogun Yorùbá ọdọ sákásáká púpọ̀ lẹ́nu mi. oògùn ìfúnni á fi fọ́ lẹ́nu láti gba kékeré mi. bó o ṣe ń wò mí yìí máa wọlé Aláàjà Alájogún. tàbí ó dùn ó nígbà ìjà June 12 bẹ̀rẹ̀. ìjà June 12 ọlágbára tó bẹ́ẹ̀ gẹ́. nígbà yẹn ni Abdulaziz Arise Kola Olootu ọlọ́run foríjì ọlọ́run gbàgbọ́ ẹ̀ wọ́n ń ṣe pépà kan mọ́nítọ̀ ní í jẹ́. mọ́nítọ̀ yẹn wà ní ọ̀nà orí ring road lẹ́gbẹ̀ẹ́ Lista ni a ti ń ṣe ń gbà náà.
ilé àríṣekọ́lá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé àríṣekọ́lá lista house yẹn ibẹ̀ ni a ti ń tẹ̀wé ìròyìn mọ́nítọ̀. Oke Abíọ́lá Ògúnmúkú. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ lọ́pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Ògúnmúkú ayé ẹ̀ mọ́ràn. Oke Abíọ́lá lòun ò ní gbọ́ Babangida ABB lòun ò ní gbà. ọ̀rọ̀ ọ̀hún le tó bẹ́ẹ̀ gẹ́. gbogbo àjọ àgbáyé wọ́n wà lẹ́yìn Oke Abíọ́lá. wípé ń tọ́ bá gbà lá fún ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì dáyé ńgbà náà 26 years ago kì í sọmọdé ọdún. àwọn Bọ́lájì ń bo wọn wà ńgbà náà star kékeré ọ wà lóhùn bàǹtẹ́. ṣé wọ́n tiẹ̀ ti bí Bọ́lájì ń gbà yẹn? lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ máa jíjà àgbà with the glory of God mo ti pọ́ ọmọ ọdún mẹ́ta ńgbà náà ọmọ ọdún mẹ́ta kí lọ́wọ́ á mọ̀. Oke Abíọ́lá ní gbogbo Nàìjíríà dìbò fún lábẹ́ àsíá ẹgbẹ́ SDP ẹgbẹ́ ẹlẹ́sìn àtẹgbẹ́ NRC àwọn ẹgbẹ́ méjì tá a dìbò fún gbà náà nu. Muhammadu Tova òun ni ó sojú ẹgbẹ́ NRC Haúsá ni. Oke Abíọ́lá ọmọ Yorùbá òun ló gbé àsíá ẹgbẹ́ ẹlẹ́sìn lọ́wọ́. làbá dìbò kò sójò kò sóòrùn kò sí wẹ́dà tó dáa tó bẹ́ẹ̀ rí. bẹ́ẹ̀ bá ṣe délé ìdìbò báyìí gbogbo màtíríàsì ti wà ńlẹ̀. kíni jẹ́ bó o bo lójú olówó ó so gbogbo tán gbogbo tó dákọ̀ wọ́ ọ̀lẹ̀ ó ti parí gbogbo ẹ̀ lábẹ́lẹ̀. ṣé mọ́tò ní jẹ yín yà ọ̀dà ẹ̀yin INEC àbí kíni fẹ̀dẹ́kò wọ́n ń pè wọ́n gbà náà ọ̀dà ẹ̀ kó mọ́tò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún wọn tuntun ọ̀sàrà kí wọ́n jọ̀rà lára rẹ̀ ntẹ́ bá tún pókù. kìsà epo ni ọ̀dà ẹ lọ gbé tírélà epo 5 fún wọn ẹ jẹ́ wọn lọ sí gbogbo mọ́tò. lọ́jísítìkì lọ́kàn ọ̀dà gbogbo tíjọba ò sí ń gbà náà. àwọn dìbò gbogbo lọ dáadáa. ìbò yìí fẹ́ fún Abíọ́lá ó fẹ́ fún látàárọ̀ ọjọ́ ibi tá a ti dì í. ẹni ṣeré kó múra sí. ẹni ṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ òní bẹ́ẹ̀. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni. ọkọjá bẹ́ẹ̀ ayé tótó ayé àkàmàrà kòtò ọ̀tá ẹnìkan kì í gbẹ́ ẹ̀yìn ọkọ̀gbọ́n làárọ̀ yìí ọgbọ́n tó kọ́ làárọ̀ ni wípé kòtò ọ̀tá rẹ̀ yá mọ́ gbẹ̀jìn. tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀. àdìbò tán wọ́n kàbò ó di 14 kọ́hún ìpínlẹ̀ 14 níjọ́ náà lọ́hùn Babangida òun ó stop ẹ̀ kí là wá dé àwárí nǹkan kan jẹ́ síkúùsì pé bí wọ́n bá tó kà síwájú Nàìjíríà lè gbiná òun gan tóun sọ̀rọ̀ yìí gan òun ò ní sí lórí àlééfà mọ́. wo wa ni ẹ tọ́ka sí wọn kí gbogbo Nàìjíríà lọ já wọn wélewèle ọ̀dà ìsàfihàn. nígbà ó lé tí gbogbo àgbáyé kọjú ìjà Oke Abíọ́lá pé ìwọ náà ò ní gbẹ́rù ò ní sọ́délẹ̀ ẹrù tó gbélé ọwọ́ di akínníkan tó gbọ́dọ̀ mì Ògúnmúkú aya rẹ̀ mọ́ràn níjọ́ náà lọ́hùn-ún gbogbo olùdìde àtàwùsà tí Ìgbò ẹnu wa papọ̀ sọ́nà kan tí rúlá panu pọ̀ sí tàbíọ́lá gbogbo èèyàn ń ṣe àwọn Haúsá ń pè wàláì wọ́n fẹ́ yan Abíọ́lá jẹ ni wàláì eléyìí ọ̀dà mọ̀nàfìkì eléyìí àwọn ọ̀fọwọ́ sí àgbọ̀rú ẹ̀rí ẹlẹ́yàmẹ̀yà wa ó kú òǹbẹ̀ ńjọ́ náà Ìgbò ń gbà láyé Abíọ́lá iṣẹ́ na Abíọ́lá will vote Abíọ́lá dìbò fún Yorùbá wa ní ẹ wàá yàn wá jẹ lójú wa nígbà ẹ̀yà àmì tí wọ́n dìde àwọn ẹ̀yà Yorùbá níbo wọ́n wàá lọ gbogbo èèyàn papọ̀ lọ́dọ̀ Abíọ́lá kìíní yẹn fóun náà ní gboyà confidence pé má lè oṣù sí o àfẹntí ọba nílé báláyé tí bá ń lọ́gbà náà gbègbègbègbègbègbè àdàbí ẹni pé president orílẹ̀-èdè tí ẹ ti kúra fún ni tó bá ń bọ̀ níbì kan security ibẹ̀ yóò jàrá gbogbo ẹ tí ò lè rìn ó pé wọn ó gbé wọn máa gorí ilé
Abíọ́lá wá dòṣù màrè ó dòṣù ń jọ́nà ọ̀rọ̀ wá dògún mú kú aya rẹ̀ mọ́ràn Abíọ́lá gbàjọba ni Babangida ó gbé lẹ̀ ni ó di máa wò mí kẹ́mi náà máa wò ọ́ fíìmù burúkú bẹ̀rẹ̀ Babangida ó sì ń fọwọ́ lẹ́nu ó sì ń wò ẹ mọ̀ pé nínú fùfù lẹ́ńkẹ́wò Abíọ́lá tàwí ìpẹ́ yóò ti sọ òwúrì mẹ́ẹ̀ẹ́dógún jù lẹ̀ lẹ́ ń bá jálé agbọ́n kìnìkan ni ó sì kìnìkan ìwọ̀n sàn wò ní sọ́jà ó ní èkúté ilé jùrùbébé olóńgìní ọ̀fẹ́ sọ̀mù ó farabalẹ̀ ó wọ́ bí tó wọ́n pa iṣẹ́ MKO Abíọ́lá sí. ẹ wá gbọ́ o kọ́rọ̀ ó tó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ní wọn ó dìbò. ta ló kọ́kọ́ sọ wípé sọ́gbẹ́jọba alẹ́ àbò ògbẹ́jọba alẹ́ MKO ló bí Abíọ́lá bẹ́ẹ̀. ó ní àwọn ó gbẹ́jọba alẹ́. nígbà tó ń sún síwájú ó yí padà ó lòún sọ pé ń ṣàlà o. ìyàtọ̀ wà láyé àti ń ṣàlà o ọ̀pọ̀ o ẹ má sì mú síra wọn. sọ fún mi ní kíní ìwà láìta láì súnmọ́bì láì ó fún ọ. sọ fún mi ní kíní ń ṣàlà òun ó fún ọ. bí n bá fún ọ kò wọ Ọlọ́run ni torí mo ti sọ láti ilẹ̀ wípé bàbá wọ Ọlọ́run ń ó fún ọ. bí n bá fún ọ yẹn kò wọ Ọlọ́run nù. níjọ́ náà ó wọ Ọlọ́run ó wu èèyàn. MKO Abíọ́lá wọ́n yẹn jẹ wọ́n yẹn tà lójú ẹ̀. wàhálà bá ṣẹlẹ̀ díẹ̀ tí mo rí nù tìbàdàn yàtọ̀ fáwọn èèyàn tí ń yìnbọn pa lẹ́kọ̀ọ́ ní Haúsá ní gbogbo obì kíbi wọ́n mọ̀ sọ fún yín. ẹ jẹ́ wo kéde àtìkò lówó ọjà fíìmù bẹ̀rẹ̀ kí ni mo pè é fíìmù bẹ̀rẹ̀. Which one be all this alert one they get when months never end? My guy, this one pass alert. This one now mobile pill and win promo. Mobile waiting. Hey, the mobile pill and win promo 2.0 don't land in Bosa. Just buy 1 4-liter bottle of Mobile Super 1000 X1 XHP or Mobile Super 2000 lubricant. Peel label with the front and back and you go see your pin. Type mobile, leave space, type the pin, then send and go 58123. Matuo, Mobi Sammy credit instanta. You'd also qualify to win brand new motorcycle, flat screen TV, generator, and plenty other totally price demo. Chai! Return empty bottles to mobile filling stations wey join for this promo, and they go sama you instant gift again. Or sama you another draw ticket to increase your chance for win. Promo na from May 20th till August 31st, 2019. Terms and conditions apply yo. Make it mobile. Táyọ̀ wàrà ilé ẹ̀ mú fún iná àpàlò náà lójú agbo tó bá yá nísìnyí ẹsẹ̀ ní ìrìn padà lọlé. ọ̀rọ̀ fùfú kó lè fẹsẹ̀ rin lọlé tẹ̀tẹ̀ rẹ̀ ti jẹ lọ́dọ̀ Western Lotto wo mílíọ̀nù 4 náírà ti jẹ láàárọ̀ yìí. Ló ti wá ná yàfùnyàfùn. Bẹ́ẹ̀ni Western Lotto ti gbàdá láàrin àwọn akẹgbẹ́ pẹ̀lú ayò tó mú owó tabua wá bó o bá sì ti jẹ lọ́wọ́ kan lójú ẹsẹ̀ ló gbowó ẹ̀. Yànnà náà jàǹkọjá. Ibo ló dà àríyá ò tí ì parí. Mo ń lọ sí Western Lotto ni. Já rẹ̀ má ṣe bí ọ̀dẹ̀ Western one high ó sì ń bẹ káàkiri wo aṣojú wọn nìyẹn lọ ra tíkẹ́ẹ̀tì ó sì lè ta látòrí ẹ̀rọ alágbèéká rẹ ìwọ́sà tẹ www.westernlotto.com pẹ̀lú owó péréte bíi $100 ó lè ta sórí ọ̀kan ọ̀jọ̀kan ojú òpó Western Lotto àti Ghana Games àìtàlàìjẹ́ Western Lotto ló sọ pé àsìkò rẹ ti tó láti ṣoríire. gbogbo díẹ̀ kúrò lágbo àwọn tó ń pa àsìkò rẹ rèé fowó pẹ́ náà wó lọ́dọ̀ Western Lotto. Western Lotto ó ń bẹ lágbègbè rẹ. Mommy, Daddy, when I grow up, I will build a big house because I'm the best parent in the whole wide world. Honey, maybe has been thinking about building us a big house for quite some time now. That's true. I think we need to get our land as an investment towards our dream. True. Children's Day is approaching, and that reminds me about Revolution Plus Property and their ongoing landlord promo. Do you know every child stand a chance to enjoy 10% discount on Revolution Plus Property ongoing promo? Every parent can partake and make their children young landlord. Pay initial deposit of 25,000, 50,000, 100,000, 150,000, 200,000, and spread the
for the next 24 to 60 months. This offer is available for children between age of 0 to 12 and 1 year to 20 years. Registration must be done in your child's name. You also stand a chance to get gift items ranging from branded bicycles, laptops, iPads, computers, school bags, and other gifts. Every child's future must be secured. So, darling, I think it's right time we invest in our child's future. I agree with you. For inquiries, call 080-534-24485 or 080-534-24486 and 080-534-24489. How which one be all this alert one they get when months never end? My guy, this one pass a lot. This one, now mobile pill and win promo. Mobile waiting. Hey, the mobile pill and win promo 2.0 don't land in Bosa. Just buy 1 4-liter bottle of Mobile Super 1000 X1 XHP or Mobile Super 2000 lubricant. Peel label with the front and back, and you go see your pin. Type mobile, leave space, type the pin, then send and go 58123. Matuo, Mobi Sama me credit instant. You'd also qualify to win brand new motorcycle, flat screen TV, generator, and plenty other totally price demo. Chai! Return empty bottles to mobile filling stations will join for this promo, and they go Sama you instant gift again. Or Sama you another draw ticket to increase chance for win. Promo now from May 20th till August 31st, 2019. And conditions apply you. Make it mobile. Àwọn kan fi àìmọ̀kànmọ̀kàn wọ́n fi kó bára wọn nípa ògùn nílò. Ògbógbó ènìyàn ló ti sọ̀rọ̀ ẹ̀dá láàbò ara látàrí fífò ògbórí fífò wọnúrúurú. Ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀mọ̀ wúlò àyẹ̀wò ṣíṣe káàkiri tó ṣe wọ́n àti nígbà táìsàn bá ń ṣe wọ́n. Bákan náà ètò ìṣúná orílẹ̀-èdè kò jẹ́ kẹ́lòmí ò lè ṣàyẹ̀wò àgọ́ ara ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló mú kájọ ẹlẹ́yin àánú àjọ tó gbòǹtẹ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà Safety Ambassador United Global Center ètò àyẹ̀wò ọ̀fẹ́ kan kalẹ̀. Àjọ Safety Ambassador United Global Center wọ́n wá ń pe gbogbo ènìyàn túyáyá túyáyá wá ṣàyẹ̀wò ara wọn lọ́fẹ̀ẹ́ láì sanwó kankan látàgọ́ 7 òwúrọ̀ tàgọ́ 5 ọ̀rẹ́ 8 a.m. to 5 p.m. ojoojúmọ́ láyẹ̀wò ọ̀fẹ́ yìí yóò máa wáyé o ní gbogbo ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ nílé iṣẹ́ wọn tó wà ní Abẹ́òkúta way beside First Bank Àpáta nìbàdàn. Fún àlàyé lẹ́yìn àti ìtọ́sọ́nà ẹ lè máa pe àjọ ìsórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07066181911. a ò ní bá ìsọ̀lùgbà. Safety Ambassador United Global Center, your safety and security is our priority. So your network gives you 1 gigabyte only for 1,000 naira. Meaning, if you need to make calls, you have to spend more to buy airtime, right? What if I told you that on Airtel Data Plus, that same 1,000 naira gets you your 1 gigabyte plus, wait for it, 2,000 naira airtime to call all networks? Don't you just want to try it? Simply recharge and dial *154*2#. Come on, try it. Just try it. *154*2#. You know you want to. After all, you have nothing to lose. Airtel, the smartphone network. Olak and Sons Nigeria Limited. Wọ́n fi kòkò sẹ́bẹ̀ wọ́n ní ká wá bùlá. Ní Greenwich Estate Ẹlẹ́bù Ìbàdàn tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo ẹ̀dá tó ń jà rọ̀kan láti donílé lórí. 700,000 naira. Owó plot ilẹ̀ kan lọ́gán. Tẹ́ ẹ bá ti sọ àsọ́lẹ̀ 250,000. Kẹ́ ẹ tẹ́wọ́ gba blọ́ọ̀kì 1,000 block. Kó o sì bẹ̀rẹ̀ ilé kíkọ́ lórí ilẹ̀ rẹ ni. Kó o máa wá san balance tó kù díẹ̀díẹ̀ láàrin ọdún kan. Tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ ẹ̀kọ́ kí ilé dirin gidi láti ilẹ̀ dókè. Kò séwu. Tọwọ́bọ̀wé àdé pẹ̀lú iléeṣẹ́ wa àti ilé lórí òmìnira. Ṣùgbọ́n àti ríbi tó fọkàn balẹ̀ síralẹ̀ sí ní ìṣòro. Kò sí wàhálà ọmọ onílẹ̀. Lórí Greenwich Estate àtàwọn lẹ́wà o. Kílò ń dúró wò. Máa bọ̀ lọ́fíìsì wa. Bọ̀sún Àjùwọ̀n shopping complex Ayọ̀rìndé street Adamasingba Ìbàdàn tàbí suite 409 Double T Plaza lẹ́yìn Lister building Ring Road Ìbàdàn tàbí kó o pa àwọn nọ́mbà yìí 08101098811 tàbí 08066631544. Olak and Sons Nigeria Limited Ọlọ́run ló rán wa sí ọ. Ti dònílé lórí. Onígbìmọ̀ FM 96.7.
gba àwọn kan gbé pósí àwọn kan gbóòdè ní òhò wọ́n gbóòdè ní òhò wọ́n gbé pósí rù wọ́n ọkọ rẹ̀ sí kínní kankan kínní kan àti wórí rẹ̀ o wómú orí tó ti fọ́ kò ní í ṣe é mú kọ́ o wómú. àwọn tí wàá lọ interview rẹ̀ lálẹ́ pé táwọn rí lórí tẹlifíṣàn yìí ó lágbára nǹkan ìbílẹ̀ tí a onínà Yorùbá láìkéré ìbílẹ̀ ó ní wọ́n ń sọdún ẹ̀yọ̀ wọ́n ń sọdún ìbílẹ̀ wọn bẹ́ẹ̀ régún rí nǹkan kan bẹ́ẹ̀ àwọn mọ̀ gbé ẹsíkísà àwọn mọ̀ gbé pósí tí wọ́n kọ́ ọkọ̀ yín sí oníbó tíátà náà bá ń ṣe nǹkan ọláktọ̀ lè kú ní ìsìn òyìn òpè ọmọ lọ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ó ní wọ́n á tì í. wọ́n ṣe gbogbo ẹ̀ lọ fún àbàdà sódẹ́kà bá ń bàjọba lọ ìjọba tóun ò ṣiṣẹ́ fún tí ò dìbò tí ò ṣe wàhálà fún. láwa débì kan ta ló dé ẹran ní sódẹ́kà ọwá àwa káyọ̀ ká dìbò fún àwọn míì ó dúró àwọn míì wọ́n kọ̀yìn àwọn míì wọ́n mọ̀ ọkùn bá sì ń lọ ibì kan báwọn gbogbo inú gbogbo ọ̀nà ibi tí ó gbà kọjá wọn ó ti kó sọ́jà bẹ́ẹ̀ àwọn oníkókó lórí wọn. ṣebí yẹn náà tó bá. bọ̀bá ń kùn lábẹ́ inú ilé ní ìjọba ìtúláàsì nígbà náà. ayé June 12 gbogbo gírí àgàlà lọ́tọ́pátá. ẹ̀fẹ̀ fẹ́lẹ̀ tíyatíya ní bọ́ǹbì ẹ̀hún fẹ́ sí ẹgbẹ́ sí àyíjẹ́ kí ìfẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ní bọ́ǹbì wọ́n sí ó tún pọ̀ sí àkọ́tún ọdún omi tàn tó bóyá òun láàrẹ̀ afáralókun àtọ̀pọ̀ agbára ọ̀pá yọ̀mùyọ̀mù ọ̀pá yòyòyòyò máa ń mọ̀ ọ́ lẹ́gbẹ̀ẹ́. dá àkọ́tún aládìídùn bọ́ǹvìtà mú adùn rẹ̀ ò lẹ́gbẹ́. àgbà tí a bá gun wa ló ń kí o ó ní kẹrànlẹ̀ kẹ́ẹ̀kọ́lé. Woman City àwọn ló ń talẹ̀ tó jẹ́ ní ó ní fọkànbalẹ̀ èmi Abbas Akande Obesere mo ti bá wọn ralẹ̀ lóríṣiríṣi. ẹ jẹ́ ká nìṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ Woman City ni o wò ó. ó ti fò ń tẹ̀lú gbà. wọ́n kò gbósùbà Woman City ló ń jẹ́ bẹ́ẹ̀. ní gbogbo ẹ̀ táwọn yọ. ilé wa ṣe ń ta ní bọ́ọ̀nù ayégun ọ̀lẹ́yọ̀ ọ̀bàdàn àti Woman Forum City Woman Solar City tó ẹ̀ máa Woman Golden City. ilé wa ní wọ́n dẹ̀ bí pẹ́. plọ̀tì kan níbọ̀ mi. ọ̀rọ̀ plọ̀tì mẹ́ta lọ́dọ̀ wa. kò sì sí pàkàlẹ̀ kí o kú ọmọ onílẹ̀. ọmọ àwẹ̀ Ramadan tá a wà yìí tó ń lọ lọ́wọ́. ẹ tètè má bọ̀ lọ ọ́fíìsì wa tó wà ní second floor. olówó
wọ́n ti fowó ṣàánú shopping complex wọ́n rọ̀ ní Ìbàdàn. Telephone 08141332685 tàbí 08066073415. Wọ́n máa ṣe tí ìwọ náà wà wọ́ gbọ́dọ̀ nílẹ̀. I will try build this a lot one they get where never end. My guy, this one pass a lot o. This one na mobile pill and win promo. Mobile waiting. Hey, the mobile pill and win promo 2.0 land in Gbosa. Just buy one 4-liter bottle of mobile super 1000 X1 XHP or mobile super 2000 lubricant. Peel label with the front and back and you see your pin. Type mobile, leave space, type the pin, then send and go 58123. Na true, Mobi sama me credit instanta. You'd also qualify to win brand new motorcycle, flat screen TV, generator, and plenty other prize demo. Chai! Return empty bottles to mobile filling stations wey join for this promo. They go sama you instant gift again. Or sama you another draw ticket to increase your chance for win. Promo na from May 20th till August 31st, 2019. Terms and conditions apply yo. Make it mobile. Adwork International Concept ló ní wọ́n bá ló dọwọ́ àgbà àwọn àgbà náà ló dọwọ́ èwe ajẹ́kájọ máa sọ pé ó dọwọ́ àwa ara wa ni bẹ́ẹ̀ ìgbésí ayé oníkálukú ń fẹ́ àmójútó pípé làwọn èèyàn ń kú láì tọ́jọ́ bí iná bẹ́ńtó tí ò lépo nínú bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò yẹn ẹ̀mí gígùn àwọn ọ̀la ń ṣera wa bí mọ́tò ẹlòmíì bá ń wúkọ́ ní kankan ó ti délé mẹ́kò títọ́jú ọkọ̀ wájú tọ́jú ẹ̀mí ọmọ ẹlòmíì lọ ọkọ̀ ń gbádùn ọmọ èèyàn tó gùlùtù kò sí méjì tí lè ṣe Adwork International Concept ń pàkíyèsí wá sí wípé ká máa ṣàyẹ̀wò ara wa lóòrèkóòrè ká máa torí à ń rajà nájà lọ́ọ̀rẹ́ kúkú òjijì láìròtì gbogbo èèyàn tí ń rìn kósákósákó ló gbádùn o tó bá gbọ́ lọ yẹra rẹ wò ní Adwork International Concept lọ́fẹ̀ẹ́ ìgbà yìí ló tó gbà pé àwọn kù díẹ̀ lágọ̀ọ́ ara tí èyọjú gbéra sọ má pẹ̀mí ara rẹ tàfàlà ayé yìí dùn ikú ọ̀gá kà sí Adwork International Concept tó wà ní Mepsi Shopping Complex Òkè Àdó lẹ́yìn Kọ́lá Ẹlẹ́ja Complex Òkè Àdó Ìbàdàn tẹlifon 080692120 yẹra rẹ wò níbẹ̀ kó o lè mọ òògùn tó lò. Gbogbo Ìbàdàn kú oríire Sun Estate dé ẹkúkú ti mọ̀ wípé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé kò yẹ kó tún kó dànù sígbà. Gbogbo wa la mọ̀ bá gbègbè arápájà lódò ọ̀nà kékeré bó ṣe ti lajú tó tí wọ́n bá sọ fún yín pé kẹ́ wá ra ilé àwòdàmì ẹnu pẹ̀lú mílíọ̀nù 6 péré 6 million naira tí wọ́n ti kọ́ tán tí wọ́n fà náà wọnú ẹ̀ omi yọ gerege ibi ìgbọ́kọ̀sí tó fẹ̀ ṣayẹyẹ ilé ìkàwé àwọn ọmọdé ètò ààbò tó gbópọn nínú ilégbèé Sunway Estate Sunway Estate ẹ máa ṣeun tẹ́ fẹ́ gbà wálẹ̀ lọ́wọ́ àwọn onílé tí wọ́n sọra ọ̀dọ́lọ́wọ́ orí ilẹ̀ Sunway Estate pẹ̀lú mílíọ̀nù 6 péré lẹ́ọ̀fìrà lé nínú Sunway wọ́n tún fún yín níwèé èmi ni mo nílé ni mo nílẹ̀ CFO àǹfààní díẹ̀díẹ̀ tún wà ẹ kàn sí Sunway Estate lónìí basement floor Asabi House 108 Adekunle Fajuyi Road Adamasingba Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0818-272-9146 àti 0706-846-8209 tàbí 0817-310-7468. Káwa máa ṣàìsàn mọ́ ní máa ra kẹ́kẹ́. Káwa máa ṣàìsàn mọ́ ní máa ra kẹ́sọ̀. Tó bá kú jí ẹ̀ka tó máa pé ní ẹ̀ máa bọ̀ wá. Tá a bá ń jẹ tá a ń mu tára bá fẹ́ mọ́ bákàbàkà ẹ má gbàgbé mára pé kíákíá òun ló dẹ̀dẹ̀ yín àkójọpọ̀ owó àtẹ̀gbò pẹ̀lú ìmọ̀ òde òní la fi ṣe mára pé kíákíá nítorí ìlera tèmi tiẹ̀ sì ní mára pé ṣe tàn wá wá o. Tó bá wá ṣe bí ẹni fẹ́ máa rọra láti mú ṣe òjò wa ṣe bá ń múnira lọ́wọ́ mára pé kíákíá ni ó fi kọ́ lórí àròyé ìyòwò tó lè máa dojúkọ bá mára pé sọ̀rọ̀ lórí 080-299-33364 lẹ́ẹ̀kan sí 080-299-33364 oní ilé-iṣẹ́ márápé wà nínú ọjà Ẹgbẹ́dá lọ́nà Ìrágbèjì nílùú Ìbàdàn márápé wà ní Kanjat top Gbági Ìbàdàn àti Bobby Plaza Adó Èkìtì pẹ̀lú Federal Housing nígbé nílùú Àbújá márápé kíákíá ló ní wíwà lálàáfíà ara rẹ ìdùnnú rẹ nínú ayé. WFM 96.7.
Oga, wetin happen? Abi that man don use juju for you? No use juju. Just look at me. You go see wetin I go do for am. You don salute that bloody civilian. Ẹ wá ń bẹ́rí fún bloody civilian àti ògbé bẹ̀rí. Irú yín wà ń bẹ́rí fún. Just wait and see. Ń gbọ́ dọ̀sán ẹjọ́ kan. Bí ìjọba rẹ̀ níjọba tí ó yí sí jù tí ẹ gbà bí ìgbà tí ọ̀fọ́n òfìrò náà. Who be that? Good afternoon, sir. Ntí bàbá expect ni pé kó tún gbé salute fún bí sọ́mà gbé salute. How are you, Oga? Yes, Oga. You say waiting yesterday. I don't talk on television. Talk waiting. Anyway, wait. Ọkàn pé àwọn ọmọ sẹ́rẹ̀ bí méjì wọlé ní bloody civilian ni ẹ mọ̀ jẹ́ halẹ̀ ju òkè ẹ mọ̀ pa bàbá ń bàbá patẹ́sán bẹ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ o. Oga, we don bring one paper for you. Make you sign now and go. Jẹ́jẹ́ or you wan die? Èrè lọ́kọ́kọ́ pé tí Jagunlabi wọ́n sì ti mọ̀ gbogbo èèyàn mọ̀ pé wèrè ọ̀run ni nígbà tó kọ́ bọ́ àpò ọwọ́ ọ̀tún rẹ̀ tó fa pistol yọ ó fi ṣe báyìí ó fi run bàbá mú. Wọ́n ní sí iná bíi toy gun. Bàbá ní bring paper use green pen. No, you can use anyone. Even you need fingerprint. Ọba gbé ọba mo wọ́n ní wọ́n ti dín òkú ọwọ́ òun o ẹ bá ti dín òkú ọwọ́ o ọba ti dín òkú ọwọ́ wọ́n tẹ̀ ká pa pọ́ùn ti resign o ó ti sún òun ọ̀sẹ̀jọba mọ́ wọ́n ti bá tẹ̀wé wọn láti lé wọ́n kó gbogbo òwe èmi lágbájá ọmọ lábẹ́rẹ́ látòní lọ déédé aago báyìí ìjọba yìí ti sú mi ọ̀hún fọkànbalẹ̀ mọ́ kò wù mí ṣe mọ́. Ọ̀gá make you do am quick now and wetin we be this na because you are old man o we no want to deal with you o you bloody civilian stand up. Ó tún wọlé àwọn sọ́jà tí ń bẹ lẹ́yìn rẹ̀ dà àwọn yóò ti kó kúrò lẹ́yìn wọ́n ti ọ̀gá you have to. Bàbá ní ẹ wá gbà mí bàbá ó gbé fóònù ẹ jẹ́ ń lo fóònù wọ́n ti bí fóònù ọ̀gá àgbà mọ́ lọ́wọ́ ni ọ̀yà stand up ọ̀yà with your that useless agbada go like this go. Ó ń dìde báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ làbáṣà bọ́ bẹ́ẹ̀. Àwọn sọ́jà bá pàjẹ́wọ́ that's good ọ̀gá this is next one. Fọ́tò bá bẹ̀rẹ̀ parapara níta wí ìpẹ́ bàbá jáde síta báyìí wọ́n fi ìbọn dá lára yá ní bọ́lá. Ọkọ̀ wọlé àwọn ẹ̀ṣọ́ àwọn ní ẹ̀ṣọ́ wo bàbá máa lọ. Ṣé ẹlẹ́rù nú aṣọ́rọ̀ kì àbí ẹlẹ́rù o. Níta wí ìpẹ́. Àbáṣà ní òun ọ̀rá yìí à ń lọ tẹlifíṣàn rédíò kankan kí wọ́n lọ kó ní iṣẹ́ wọn wá. Ìwọ sáfù díẹ̀ lọ́ntì kó ọ̀gá wọn olórí ọ̀gá wọn kó gbogbo oníṣẹ́ rẹ̀ tẹ̀lé ọkọ̀ máa bọ̀. Ṣé ló bí fàánù ńbẹ àwọn ní tí wọ́n fi máa ṣe sport gbọ̀gbẹ̀ kan lọ gbẹ̀yìn wa. Ìwọ lọ rédíò Nàìjíríà kọ́ gbàbẹ̀ kọ́kọ́ mú bẹ̀ dání láàrin ìṣẹ́jú kan kí wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Ẹ fi fíìmù hàn wọ́n ńbẹ̀. Nígbà tá a ṣẹ́jú pẹ́ gbogbo rédíò Nàìjíríà gbogbo àyíká ti kún fún sọ́jà. Bá gbèdé mi Àbáṣà Sanni Àbáṣà ntí mo bá wáyé ọ yàtọ̀ fún gbogbo ntẹ́ lábọ̀ tẹ́lẹ̀ o. Àwọn yóò bá ẹgbẹ́ wa náà wọ́n lọ bá mọ́mú líle kí wọ́n lè jẹ́ orí ìjọba lò. Advert mọ̀ tún dé o. Mọ́mú líle ọgbọ́n là á ta sí mo wò láwà á ta mọ̀ ń bọ̀. wọ́n sátidé. ọ̀kì lọ́ba iyọ̀ lọ́ba erùpẹ̀ tó wà lọ fún nutritional supplement center ilé iṣẹ́ tá a fi ohun gbogbo tí ó jẹ mọ́ èso àti ohun tẹ́nu ẹ̀rán láti fi ṣe àwọn ọmọ aráyé lóore. wọ́n á dá wa lẹ́kọ̀ọ́ láti mọ ìwúlò àwọn èso wa pẹ̀lú iṣẹ́ tí kálukú wọn ń ṣe. àbájọ táwọn baba ńlá wa fi ń dàgbà tí gbogbo ara wọn sì tún ń jí pépé. wọ́n tún jẹ́ alágbàtà àwọn tí a kó wá láti orílẹ̀-èdè Germany tí wọ́n fi oríṣiríṣi àwọn èso ṣe láti dènà àti tánà irúfẹ́ àìsàn tí ń bá ara wa jagun. lára rẹ̀ ní vitamin C, calcium, magnesium,
multivitamin tó gbé èso tó yẹ ká máa jẹ ṣùgbọ́n tó sọ wọ́n nínú àgọ́ ara wa. ó lè fa oríṣiríṣi àìsàn tó lágbára tó sì lè sọ ẹ̀mí di kúkúrú. àwọn oògùn tó jẹ́ kìkì èso tó wúlò fún irúfẹ́ àwọn àìsàn wọ̀nyí wà. kàn sí wọn iléeṣẹ́ Kola Olootu nutritional supplement center number 3 7up Olúyọ̀lé estate Mobi Ìbàdàn tàbí kí o pe màmá ìrètí wà sórí 08032943290 08032943290. Kola Olootu ti dé àṣírí fún gbogbo èso. Trump do this a lot when they get when months never end. My guy, this one pass a lot. So this one now mobile pill and win promo. Mobile waiting. Hey, the mobile pill and win promo 2.0 don't land in Gbosa. Just buy 1 4-liter bottle of Mobile Super 1000 X1 XHP or Mobile Super 2000 lubricant. Pay with the front and back and you go see your pin. Type mobile, leave space, type the pin, then send and go 58123. Matuo, Mobi Sama me instanta. You'd also qualify to win brand new motorcycle, flat screen TV, generator, and plenty other totally price demo. Return empty bottles to mobile stations will join for this promo, and they go sama you instant gift again. Or sama you another draw ticket to increase your chance for win. Promo now from May 20th till August 31st, 2019. Terms and conditions apply. You make it mobile. June 12 ọjọ́ mánigbàgbé nínú ìgbésí ayé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. June 12 ọjọ́ tí ìjọba yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí olùdé fún ìrántí olóyè Mashood Kasimawo Abiola. Ẹ ti gbọ́ wípé Honourable No Sugar àti Igu ti pàtẹ àríyá ìdùnnú tó papọ̀ mọ́ ìrántí akíkanjú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti lọ lọ́jọ́ 12 ọjọ́ Wednesday oṣù kẹfà ọdún 2019. Point Garden Podo Village Ìbàdàn aago 4 ìrọ̀lẹ́ lè tó bẹ̀rẹ̀. Èyí yàtọ̀ ìgbádùn sì máa ṣàtìtì dọjọ́ kejì ni o. Àlejò pàtàkì ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà tuntun nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹbí olóyè MO Abiola dórí gbogbo lọ́balọ́ba. Àwọn olórin wa lọ́jọ́ náà Wàsíù Alábí Pasuma Lẹ́dà Paso Poli Madina Kashi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 3,000 naira làǹkárá fi wọlé o. O lè ríra ní ọ̀dọ̀ Tasco Promotion nígbẹ́ńlá àti ní Top One Garden 100,000 lẹ́bùn àkọ́kọ́ deep freezer plasma TV àtàwọn ẹ̀bùn gbàmábìnú mi ní June 12 pàdé Pasuma Wonder àtọ̀pọ̀ òṣèré ní Top One Garden Ìbàdàn. ẹ̀fẹ̀ fẹ́lẹ̀ tíyàtíyà ní bọ́ǹbì ẹ̀ ń fẹ́ sí ẹgbẹ́ sí jẹ́ kí ìfẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ní bọ́ǹbì àná ìlú sí ó tún pọ̀ sí àkótún ọdún omi tàtó bóyá òun láàárẹ̀ afáralókun àtọ̀pọ̀ agbára ọ̀pá yọ̀mùyọ̀mù ọ̀pá yòyòyòyò àdùn ẹ̀fọ́ lẹ́gbẹ́. dá àkọ́tún aládùúdù bọ́ǹvìtà mú adùn rẹ̀ ò lẹ́gbẹ́. mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o abisu máa sọ pé yọkọ̀tọ̀ yọkọ̀ nìkan àjìfà. kí ló ṣẹlẹ̀? o tiẹ̀ já rárá sọ́pọ̀ gbọ́ ni. pé kí ni? ilé ìjà play tún ti gbára mi ìdè san 20% kó gba fóònù tuntun. mẹ́rù lẹ̀ láì irọ́ ni. o tó ń ṣe kàfàrà èmi náà tètè gbàgbọ́ tẹ́lẹ̀ ọ̀ǹtì tí ya fàwáàsì fóònù tuntun wa kan mọ́lẹ́ lánàá. ilé ìtajà play ojúmọ́ kan àrà kan. bẹ́ẹ̀ yẹn bá fọmọwọ́ olùkápá Black Friday àti December promo tá a ṣe ń dì òní ìlàyé ìròyìn tuntun tó lélẹ́yìí ó kú bí ìjà rẹ̀ ó yá gborí wọlé sílẹ̀ ìtajà play kó o náwó mọ́ èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó pẹ̀lú 20% deposit kó o máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sóṣù mẹ́fà. ilé ìtajà play wà ní roundabout àti palm shopping mall ring road Ìbàdàn www.playonline.ng 08093373333 ra fóònù tuntun pẹ̀lú 20% deposit kó o gba fóònù lẹ́yìn ọ̀sọ́kà nílé ìtajà play. àdéhùn àsọtẹ́lẹ̀ ń bẹ o. play ẹja yé ọlọ́ba pẹ̀lú wa. Alibaba International Alternative Therapy ìtọ́jú ara ṣe pàtàkì ó ṣe kókó iṣẹ́ tí ṣàrà ń ṣe lágọ̀ọ́ ara bí ṣàrà bá ti daṣẹ́ sílẹ̀ ó léwu o fún ìtọ́jú ṣàrà àtàwọn ìtọ́jú mìíràn jẹ̀díjẹ̀dí àwọ̀ká máa bọ̀ ní Alibaba International Alternative Therapy àlàáfíà lólé ayé o tí nǹkan ò bá ti rí bó ti yẹ kó rí lágọ̀ọ́ ara rẹ má wòra rẹ níran tètè gbèsè nípa títọ́jú ara rẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Balógun ìlú Ìbàrùbá tọ́lọ́run fi ṣe ìtọ́jú ara rán lọ́nà ìbílẹ̀ Ọlọ́run ló ń ṣe kì í ṣàwọn náà kàn sí bàbá Balógun ìlú Ìbàrùbá ní. ládojúkọ People's Girls Grammar School lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ UBA Bank lẹ́yìn ilé bàbá Dùbú Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. tẹlifóònù 09031675555 09031675555 Alibaba International Alternative Therapy àlàáfíà rẹ ló jẹ wọ́n lógún. Osenlekejo FM 96.7.
how are you, my friend? How's everything? Kudi Abiola. Now, Oga, you see what I go do for you? Inshallah, I go get your mandate for you by pata 6 months. Say you go take care of it for 6 months. You know, Nikelon. And I think that's so tall. No, but you go cooperate with this government, you, because for that under 6 months, everything can before 6 months. You have to close to me so that you go do everything together. No, Abiola na abandon. Ebi Mujisa Ọlọ́run tẹ́ kọ́kọ́ rí ni pé bàbá sọ̀rọ̀ bá ṣe nǹkan lọ́la Abiola sọ pé ó kéde kínní lọ́la ọ̀làárọ̀ ọ̀la ni ó kéde ẹ̀. Ìjọba ti bọ́ sọ́wọ́ bàbá ẹ̀ lóòótọ́ ojú ọ̀nà kínní kan transport tí wọ́n ní wọ́n mọ̀ sí mọ́ tí bàbá ẹ̀ ní wọ́n kéde rẹ̀ lọ́la àbáṣàmọ̀ ti sọ láàárọ̀ yìí. Àwọn ìlú òkèèrè àwọn ilẹ̀ Áfíríkà míì náà àwọn míì wọ́n fura pé sólógun àwa máa gbàjọba kọ́ dà padà ṣé ológun àwa máa ṣe bẹ́ẹ̀ bí ń bọ̀ ya ń bá a lọ. Kí ló ṣẹlẹ̀ láàrin Abacha àtàbíọ́lá alájà ìkáàbọ̀ ẹ̀ máa wọlé torí location yìí bí wọ́n ṣe ń pè yín bẹ́ẹ̀ làwa náà ń wò ó. Alájà alájogun tí wọ́n jẹ́ gbajúgbajà òní tata ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Mo dẹ̀ tún kí yín pé a kú democracy day tòní o. Ẹ ṣeun bá a bá bí ni ọmọ ìlú wo làlájà alájogun náà. Ọmọ bíbí Ìlaramọ̀kín ní Ondo state ni mí. Ok Ìlaramọ̀kín. Bẹ́ẹ̀ni. Ìlara Ìlaramọ̀kín l'Ondo state àdúpẹ́ tẹ́ bẹ̀rẹ̀ ṣe tíátà kì í ṣàtìlẹ̀ lẹ́ ti ń ṣe tíátà o ó ṣe á jẹ́ pé àsìkò yìí ni star jáde. Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo lè sọ pé gbígbàdúrà náà ni torí tí èèyàn bá ti ń produce tó bá jẹ́ producer ni ẹ́ pẹ̀lú pé o tún act náà iṣẹ́ ọwọ́ ẹ̀ òun ló máa jẹ́ kí òun ló máa gbé ẹ jáde so àti àdúrà gbígbàdúrà ti ṣe Ọlọ́run òun ló gbé mi jáde pẹ̀lú gbogbo àwọn tí mo ń ṣe. Fíìmù wo lẹ kọ́kọ́ àti inú ẹ̀ rí? Jẹ́ nígbà tí mo padà nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ fíìmù wo lẹ kọ́kọ́ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn advertisement ni mo fi bẹ̀rẹ̀ o. Advert ni mo fi bẹ̀rẹ̀ general ni mo ṣe advert fún tí wọ́n fi sponsor Àrélù. Nígbà yẹn ok lẹ́yìn yẹn lẹ wá bẹ̀rẹ̀ full advert lẹ wá bẹ̀rẹ̀ full acting. Ni mo wá bẹ̀rẹ̀ acting. Nígbà ẹ bẹ̀rẹ̀ acting yẹn àwọn fíìmù wo lẹ ti kọ́kọ́ wà ń bẹ̀? Kí n tó blow nígbà tí mo padà sí acting àwọn fíìmù tí mo ti wà ń bẹ̀ agbọ́ bí wọ́n show ní African Magic Pie mo ṣe Òru láti ọwọ́ Tóyọ̀sí Adésànyà Àgbèrè Mọ̀mọ́ Eréko Ìtàn mi Mọ̀mọ́ Eréko naming ceremony látọwọ́ mi. Fíìmù mélòó lẹ́yìn gangan ti yà fúnra yín? Tí n bá ní kí n mú lọ́tọ̀ tó bá jẹ́ pẹ̀lú tọmọ mi ni á ti tó 10. Ọmọ yín ya fíìmù lọ́tọ̀ bẹ́ẹ̀ ṣé actor lọmọ yín náà ni? Actor lọmọ mi singer náà dẹ̀ ni. Ọ̀tán actress tó bí actor ọwọ́ adé àtọ́lẹ̀ dọ́lẹ̀ nu agbára di méjì lọ́dọ̀ tiẹ̀ nu. Bá bí níjọ́ tẹ̀ ti ń ṣe fíìmù níjọ́ lẹ pé níjọ́ yìí mi ọjọ́ mọ́ni gbàgbé ẹ dákọ̀ ọjọ́ mọ́ni gbàgbé kan fún wa. Ọjọ́ mọ́ni gbàgbé ńgbà tá à ń ya Fàyò. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ńgbà tó di second to the last day Fàyò yẹn ìjọ yẹn la ṣiṣẹ́ tó pọ̀ jù lóko Tinubu everybody dùn ipe a mà ṣiṣẹ́ tó pọ̀ because ọjọ́ yẹn a ya about 20 something scene tí ò ṣẹlẹ̀ rí ọ̀gá mi Òjò Pagogo òun ló direct fíìmù yẹn níjọ́ náà a wá kúrò ní location a lọ yaṣẹ́ ní challenge ní odò ọ̀nà Iléwé ní area yẹn Akálàwé a bá kúrò ní location mú dẹ gbogbo wọn blow champagne pé yaṣẹ́ lè ní àti fẹ́ parí iṣẹ́ o everybody kó máa padà sí hotel matter
ni a fi ṣe ibùgbé fún gbogbo àwọn artist everybody ti gbà padà sí hotel àti sùn. àwọn ọmọ wa kéékèèké wọ̀nyẹn young artist ṣe mọ̀ ara wọn ò balẹ̀ àwa ti sùn àwọn ọmọ yẹn bá gbẹ́ra wọn làwọn fẹ́ lọ jẹ ṣàwámà ní Sango. nígbà tó di dédé aago kan bẹ́ẹ̀ ni nígbà tó di dédé aago méjìlá àbọ̀sá aago kan wọ́n bá pè mí pé hello alájà ìbólẹ́wà mo ní mo ti sùn kí ló dé accident kan máa ṣẹlẹ̀ mo ní accident oníyẹn wọ́n ní ṣùgbọ́n kò pọ̀ ẹ má wọrí tó bá dàárọ̀ ọ̀la mo ní kò pọ̀ ni mo ní ṣe chemist wọn wá gbé wọn lọ wọ́n usage mo ní ṣe ẹ gbádùn accident ò pọ̀ ẹ gbé wọn lọ chemist ẹ wá gbé wọn lọ usage bí mo ṣe mú tamọ́ra nìyẹn. lóru náà. bẹ́ẹ̀ ni sá lóru tá a ṣe wà usage aṣáàdúpẹ́ lọ́pẹ́ ọlọ́run ni ò pa ọmọ yẹn lóṣù 4 gbáko iṣẹ́ fẹ́ break kò á sí ní breaking iṣẹ́ gbọ́dọ̀ break torí manager ọmọ mi bẹ́ẹ̀ manager ọmọ mi àti ọmọ ọ̀rẹ́ mi kan ni lọ́jà nínú mọ́tò yẹn right off ni. ọjọ́ ọmọ ní gbàgbé lọ́jọ́ yẹn níjọ́ nínú yín dùn jù níjọ́ tẹ́ ẹ ti ń ṣe fíìmù. ọjọ́ tínú mi dùn jù níjọ́ tí mo ti ń ṣe fíìmù ọjọ́ tí mo ya yèyé ọba. yèyé ọba yẹn kí ló múnú yín dùn jù. tradition modern tradition ni. epic. kì í ṣe bí kì í ṣe full epic. bẹ́ẹ̀ kì í ṣe full epic modern tradition ni. róò tí òjòpá orí mi sí tó place mi sí. mo ṣe róò yẹn tínú mi gan ọdún tó jẹ́ pé gbogbo yẹn látàmẹ́rìtà àwọn tó ń wo preview gan gbà tí o ti jáde gbàtà ṣì wà ní location kálukú comment ni. pé ìyá ì try o. pé o try. ẹ ṣe ní tàbí fíìmù ọmọ yín ni àbí fíìmù tara yín gan ni. fíìmù tèmi kọ́kọ́ ṣe nìyẹn. yèyé ọba ní tẹ kówó rẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ni. nínú gbogbo tíátà Nàìjíríà ta lẹ láìkè acting ẹ̀ jù. agbẹnikọlu ní aráǹgbà orí àtàlẹ́yìn yìí àbí kí ló dé ẹ fẹ́ jẹ́ kí n ṣe ẹ máa ń fòwe gan o. wọ́n pa o bí aráǹgbà orí èṣù wọ́n sì ń pè Ọlọ́run kó ṣàánú mi ẹ tí mo láìkì jù. tẹ láìkè acting ẹ̀ jù. ó dáa lọ́kùnrin. ó dọ̀pá gógó ni mo fẹ́ láìkì acting ẹ̀ jù. ilé ọmọ mi. bàbá kò sí ní tàbí tí bẹ́ẹ̀ ni ó ṣe babaláwo ó ń ṣe lọ ni bẹ́ẹ̀ ni ó ṣe arúgbó ni ó ṣe kíní nígbà tí ẹ̀yà wọn làwọn ò ṣe babaláwo mú ni ẹ̀ máa tán ráyìn. ẹ̀hún ò ṣe babaláwo máa ṣe mí nìkan ni wọ́n máa ṣe babaláwo ni ẹ fẹ́ lò mí ṣe. bóyá arúgbó náà ni same thing. ọ̀dà kí wọ́n wá mú òjòpá gbogbo máa fi ṣe dókítà àgbàlagbà. ẹ lẹ́ o bóyá ó ṣe mọ́. àwọn owó gbọ̀n sábẹ́rẹ́ ni. ẹni ẹ̀wá kọ́ ò lè bá a yá ìlọsíwájú ó ti báṣẹ́ fíìmù lákọ̀tún àwọn kùdìẹ̀kudẹ wo ló wà nù ṣe sinimá ṣiṣẹ́ ní Nàìjíríà. kùdìẹ̀kudẹ tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí problem ta ní jù òun lọ̀rọ̀ piracy òun ti ń pariwo ẹni. ìyẹn ló pọ̀ jù ṣe rí other things o kò sí nǹkan mi ò rí pé nǹkan kan à ní problem. piracy. bẹ́ẹ̀ ni o. fíìmù mi ò tí ì jáde wọ́n ti ń tà. àwọn wo ni wà ń ṣe yùn. kọ́lọ́hún kó gbà wá lọ́wọ́ wọn ni. àwọn tẹ́ lè dákọ̀. ẹ wo. bá wa bì ní ẹ̀ ń sọ̀rọ̀ piracy ní ìsìn bọ́lọ̀ ti fi nǹkan míì dípò fún yín níjọ́ bí piracy tí ò sí piracy lójú ọjà nìkan lẹ́tà sí kò sí lórí íńtánẹ́ẹ̀tì ńgbà náà bẹ́ẹ̀ ni bó ti wà lórí íńtánẹ́ẹ̀tì báyìí. ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ gbogbo wa náà kọ́ la láǹfààní àti ta fíìmù sórí íńtánẹ́ẹ̀tì ṣé ọmọ tó gbé tí wọ́n tó yá 500,000 àbí 1 million tó fi ṣe fíìmù nsìn tó dẹ̀ ń retí kò ń gbowó yẹn kì í ṣí lọ́dọ̀ àwọn mákẹ́tà ni ó gbowó lọ sí orí YouTube ẹni tó lówó ló lè gbowó lọ sórí YouTube because ó ti mọ̀ pé àjẹpẹ́ ni ọ̀rọ̀ YouTube kì í ṣe àjẹtán lẹ́ẹ̀kan náà. kábíyèsí Ọlọ́run bó ṣe jẹ́nu. bẹ́ẹ̀ ni. àwọn ìrànlọ́wọ́ wo lẹ wá ń retí lọ́wọ́ ìjọba o. ìrànlọ́wọ́ tá à ń retí lọ́wọ́ ìjọba ní èyí tí ọ̀gá wa Latin wà ń bẹ̀ yìí mo rò pé wọ́n á lè bá wa sọ fún ìjọba dáadáa ìpètò a ní ìdí ìrànlọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ piracy torí pé kí ni tí ọ̀rọ̀ piracy yẹn ò bá ìdẹ́kun kò sérè níṣẹ́ fíìmù o. kò sérè ń bẹ̀. kò sí èrè ìrànlọ́wọ́ tá a tún wá ní ìdí lọ́wọ́ ìjọba ni pé kán fún film village kán lè bá wa dá film village sílẹ̀ tó máa jẹ́ ti onítíátà tá à ní máa fi tọ́jọ́ pé owó díẹ̀ la máa san tí film village bá wà
Nàìjíríà nǹkan á rọrùn fún gbogbo àwọn artist àti actress àti producer. kó àwọn fíìmù yín tẹ́ ẹ ti yà àtàwọn tẹ́ ẹ kópa nínú ẹ̀ táwọn èèyàn lè lọ wò yín nínú ẹ̀. Òru. Àgbèrè. Ìtàn mi. Naming ceremony. Yèyé ọba. Ó pọ̀ ẹ lè rántí mọ́ ó ti dọ̀ uncountable. Ọ̀dà Akọ́láwọlé Olóòtú Ọmọ Adabanija kẹ́ ẹ̀ tó mọ́ lọ ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà àwọn onítíátà yòókù pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n ń bọ̀ lẹ́yìn yín. Nǹkan tí mo fẹ́ gbà wọ́n ni pé. ọ̀rẹ́ yín obìnrin lẹ pọ̀ jù nínú tíátà. Bẹ́ẹ̀ ni àwa obìnrin la pọ̀ nídìí tíátà nísìnyí. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé kán fókọ̀sì sí nǹkan tán bá wá ṣe níṣẹ́ tíátà. Ìyẹn gan-an ni the main ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n. Ẹ má wá sí iṣẹ́ tíátà pé ẹ fẹ́ fi ṣe nǹkan mi tẹ́ ẹ bá ti ní passion fún iṣẹ́ yẹn ẹ má wulẹ̀ wá. Nítorí pé tẹ́ ẹ bá wá ìbanilórúkọ jẹ́ ó pọ̀ jù. Tẹ́ ẹ bá mọ̀ ìpẹ́ fẹ́ wá ṣiṣẹ́ tíátà ẹ máa bọ̀ ẹ wá ṣiṣẹ́ tíátà. Ẹsẹ̀ ẹ̀yin tún mú sẹ́mi ìmọ̀ tíátà ni. Ó pọ̀ tí mo mú mọ́ tíátà. Ẹ̀sà wò. Ilé àní mi. Òde ní. Mo tún taṣọ dígbàgì. Mo tún ṣiṣẹ́ nílùú òyìnbó. Ẹ tún máa ń lọ ìlú èbó ẹ máa ń bọ̀. Bẹ́ẹ̀ni mo ń ṣiṣẹ́ nílùú òyìnbó iṣẹ́ ìjọba gan ni mo ń ṣe nílùú òyìnbó. Ọ̀tán ẹ wò ṣúgà ti já. Ó já. Lórí kí ni àdírẹ́sì Facebook yín táwọn èèyàn bá fẹ́ lọ wò yín bẹ́ẹ̀ bóyá wọ́n fẹ́. Olórí Faridat Alájogun. Olórí Faridat Alájogun. Instagram náà Olórí Faridat Alájogun ni. Ọ̀dà ẹ bá kí wọ́n location tá a rí i pé bí ìgbà pé kí nǹkan kan palẹ̀ yín máa há kó sì gbé yín lọ location ni. Bẹ́ẹ̀ni ẹ ṣe gbogbo ọmọ Nàìjíríà. We making money this year. This one na ogbonge opportunity make you lend your ear. Brother, e don tey wey you don dey look for breakthrough for your life. Na golf platform Dubai bring on this once in a lifetime opportunity wey be say if you sabi drive and you sabi speak English properly, opportunity dey for you to dey come drive taxi for Dubai wey be say you go dey get over 200,000 naira as salary. Yes ke na over 200,000 naira you go dey net every month if you dey successful for the test and the interview wey go shele very very soon with golf platform representative wey go land Nigeria soon. Na dem go secure your visa, resident and work permit plus include 10-year advance license. No let this opportunity miss you. If you dey interested, make una dey call this number 08085742892 plus include 08088297331. Na golf platform bring una master key for better life. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó yá lórí òkè ìfọwọ́kàn mi lóṣù kẹfà. Ìpàdé májẹ̀mú alágbára olóṣooṣù yẹn ni. Àwárí àkórí tí Ọlọ́run fún òjò ọlọ́mọdé ọdún ayọ̀ jẹ́ bí bàbá lọ. Fún àwárí oṣù kẹfà tó máa bẹ̀rẹ̀ ọjọ́ Friday 14, Saturday 15 àti Sunday 16 lóṣù yìí. Àdúrà Ọlọ́run ti dẹ́sẹ̀ lù ọ́. Ó fẹ́ gbogbo èèyàn nínú àdúrà lórí òkè ìfọwọ́kàn mi. Ọ̀rọ̀ rẹ̀ wíwí akẹ́pẹ́ mi èmi ó dáhùn. Ó ní lóṣù kẹfà yìí. Òun fẹ́ ṣe òun láti alágbára yìí oníkojúkọ ènìyàn wá gbàdúrà. Lábẹ́ ìfàmì ìròyìn ọ̀pọ̀ wòlíì mẹ́jẹ̀wá àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá àti màmá olùgbàlejò. Prọfẹ̀tà Súnkẹ́ ọdún ayọ̀ JP pẹ̀lú Prọfẹ̀tà Ọlábọ̀dé ọdún ayọ̀ JP bàbá àti màmá lọ. Láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wọkọ̀ tó lọ sí àpòmọ́ sọ̀kalẹ̀ lágbàjá junction. Fátósì area. Tààràtà ní sórí òkè fọwọ́kàn mi. Lóṣù kẹfà yìí ni ó. Ọlọ́run Ọlábọ̀dé ọdún ayọ̀ máa tẹ́tí sọ nínú àdúrà. Ìwọ náà máa fò fáyọ̀ lórúkọ Jésù. Àgbà kí abọ́bágún wọn ló ń kí o. Ó ní ìkẹ́ra rẹ̀ kẹ́ẹ̀kọ́lé. Woman city àwọn ló ń talẹ̀ tó jẹ́ níwò. Ó ní fọkànbalẹ̀. Èmi Abbas Akande Obesere mo ti àwọn ralẹ̀ lóríṣiríṣi. Ó yẹ ẹ jẹ́ ká nìṣó ń bẹ̀. Ẹ ní kábàámọ̀. Woman city ni o. Wò ó. Orí rẹ̀ kì í ṣe tẹ́nìkan. Tó ti gbọ́ promo Dubai tó lọ lọ́wọ́ nílé iṣẹ́ wa Woman City. Ìwọ náà ralẹ̀ lọ́dọ̀ wa kájọ Dubai kálọ̀ jẹ gbádùn. Woman City. Àjọṣepọ̀ pẹ̀lú ilé iṣẹ́ You Fit Fly ni. Eléyìí kì í ṣe kótó ìdíje. Ẹnikẹ́ni tó bá ralẹ̀ nílé iṣẹ́ wa ni yóò láǹfààní láti bá wa. Ẹ tètè máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní second floor. Olówó tí fowó ṣàánú shopping complex. Road Ìbàdàn. Telephone 08141332685 tàbí 08066073415.
5 wọ́n máa títì ìwọ náà wà wọ̀ bọ́ọ̀dù nílẹ̀. ẹ̀yin ọmọ ọlọ́run o. jésù ẹni tó ń ṣiṣẹ́ agbára. dr wabosu smo mustapha jp baba ṣẹ́bi ọba. ó fẹ́ ṣiṣẹ́ ìyanu ìsílẹ̀ ìgbéga ọ̀nà àbáyọ lọ́sẹ̀ eléyìí o. ìwọ náà wà nírìírí iṣẹ́ agbára lọ́jọ́ sunday nínú ìsìn ológo. láago 8 òwúrọ̀ sí 11 àbọ̀. wá wo bí ọlọ́run ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀. ọjọ́ wednesday ní ìpàdé ẹ̀dọ́ abájẹ̀mú yẹn. agbára láti ṣẹ́bi ọba. aago 9 òwúrọ̀ sí 12 ní. àwọn èèyàn tí ìrètí ti fún mi àṣẹ ti balẹ̀ o. wọ́n ti ń dáre rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà. àti nínú ìṣòro lọ́jọ́ friday. bẹ̀rẹ̀ láago 11 àṣálẹ́. ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí ló máa ń pẹ̀lú. Apostle smo mustapha jb. bàbá ṣe bí ọba ṣiṣẹ́ ìránṣẹ́ o. má jẹ́ kí iṣẹ́ mi àti ìyanu tó yóò fún wọn náà rú. darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run ní ìjọ seed of christ golden church international. àtọ̀rẹ́ méjì express tàbí airport road. ẹ sọ fún ọlọ́kadà pé ọjà orísun bá nílẹ̀ níbi òbí. ẹ sọ̀kalẹ̀ ní ṣẹ́bí ọba bus stop. àṣẹ àtàgbẹ́rẹ́ tó máa mú ọjà bí ọba. ọba balẹ̀ olórúkọ jésù. ọlọ́run máa gbàgbé mi o. ẹ̀yin ọlọ́run tó yẹ lórí òkè ìfọwọ́kàn mi lóṣù kẹ́. Oyo FM 96.7. Chief MKO Abiola ó sì dúró lórí pé mandate òun ọgbà ilé democracy tá a wà yìí ìjọ ọlọ́run ti gbé láwọn ọmọ kéékèèké lọ́wọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ọmọ 32 years ní speaker house of assembly ní Zamfara ọmọ 31 years òun ní speaker house of assembly ní Plateau ọmọ 33 years òun ní speaker house of assembly Kwara state ọmọ 34 years òun ní speaker house of assembly fẹ́ẹ́rí pé ó ti dà ń kó o ẹ̀yin ọmọdé wọ̀nyí tẹ́ ẹ wà lórí àlééfà yìí ọlọ́ọ̀ni ọba ń gáìdì ẹ ṣọ́ra fáwọn aláìsàfìsì o gbogbo tí ẹ bá ṣe tí ọ̀dà ni wọ́n máa ń yẹ sí kìsà ó ti dá a bá irọ́ ni o. ayi. lọ́wọ́ dá mi lóhùn lásìkò. láti rí wá. bẹ́ẹ̀ni ìbéèrè yìí jẹ́ ti pàdé. ẹ̀yin kọ́ yìí Chief MKO Abiola ọlọ́wọ́n gba mandate lóṣù mẹ́fà bá pé wíríwíríwírí gbámú lóṣù mẹ́fà bá pé ọba lọ bá Abacha sọ gbàgbé 6 months tó sọ about wetin be 6 months wetin be 6 months. bá yọ̀gò lójú ń gbórí pójú rẹ̀ pọ́n kí ló wetin I don't know me have agreement with you for 6 months for wetin. Ani mandate mi wetin be mandate my friend dey go. Ibi tí wàhálà tó ti bẹ̀rẹ̀ rí ṣé ẹ mọ̀ ti tutù láàrin oṣù mẹ́fà nígbà tábíọ́lá ìgbé òkè tó ti lọ ìlú èbó lọ nǹkan kan pé ẹ gbà mí òun mi mandate mi mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ti jọ cooperate pẹ̀lú ológun tó wà ń bẹ̀. níjọ́ yẹn wọ́n ń ṣe nǹkan kan South Africa wọ́n invite president Nàìjíríà nígbà tí Abacha gbéra ń lọ South Africa Abiola gbéra láti ìlú èbó ń lọ South Africa ohun tó bá Abacha jù nù torí rẹ̀ fi tá sí. wọ́n bá débi stadium bí wọ́n ti ṣe nǹkan àga tí ẹ kọ president Nàìjíríà president sí Babiola ti wọbẹ̀ níbẹ̀ jìgìjìgì gbogbo àwọn African president gbogbo wọn ń bọ̀ lọ́wọ́ ẹ káàbọ̀ tó ní mandate lóde yìí òun náà yín agbádá wọn gbé lórí àga ti president Nàìjíríà láì tí ì búra Abacha bá dé pé àga àwọn dà ní Abiola jókòó sí o kọ́mọ Nàìjíríà. wàhálà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ìjọba Abacha gbóná gan-an ni o ẹnìkan ṣoṣo
òun sì làbáṣà máa ń ló mojú rẹ̀ nílẹ̀ Yorùbá òun ní Chief Abdulaziz Kola Olootu ọ̀rẹ́ rẹ̀ nígbà tó wà ní GOC nìbàdàn ọ̀rẹ́ wọn wà tímọ́tímọ́ títí gbogbo Jímọ̀ láyé Abdulaziz Kola Olootu àtàbáṣà torí rẹ̀ ni wọ́n fi máa ṣe gbẹ̀gìrì nílẹ̀ àbáṣà lásòrò ọ̀gbìn wọ́n jọ ọmọ ìjàmọ̀lá àti gbẹ̀gìrì gbogbo ọjọ́ Jímọ̀ ní láyé ibẹ̀ wọ́n sì ti máa parí gbogbo fáṣà bí wọ́n bá bá nǹkan ní. ẹ sọ fún ọkùnrin onífìlà gọgọrọ tí ń gbéra rẹ̀ ní MKO yẹn èmi ó palẹ̀ rẹ̀ mọ́ ráàyè rádaràdà. tẹ́ ẹ̀ bá gbàgbé àsìkò ọ̀hún ni à ń fi ọ̀rọ̀ wá Abdulaziz Kola lẹ́nu wò pé Nàìjíríà lé o gbogbo nǹkan lé kokoko ní àdúrà ní ẹjẹ́ á máa ṣe ṣé àwọn èèyàn tí lọ́ọ́ máa sa búrẹ́dì jẹ lórí àkìtàn ni ṣé ẹ sì mọ̀ pé àwọn èèyàn máa báyàn tọ́nu ọ̀rọ̀ ọ̀la máa sa búrẹ́dì jẹ lórí àkìtàn ní ó ní kíní kankan o. ní a bá gbógun ti Abdulaziz Kola Olootu gbogbo bí ọba lọ báyìí ẹ bá invite ẹ ní sùkúù jọ́ tó lòun lọ gbẹ́bọ́ wò fún wọn ní UI tí a ń mú mọ́tò limousine tó gbé wọbẹ̀ wómúwómú wọ́n rún gbogbo ẹ̀ ọpẹ́lọpẹ́ pick-up àwọn ọlọ́pàá tí wọ́n fi gbé baba kúrò ńbẹ̀.
ẹ mọ iye èèyàn tó ti kú lórí ọ̀rọ̀ mandate ni Abíọ́lá wà jáde ní ọ̀wà àkọ́kọ́ lọ bí kankan gbà o ṣùgbọ́n torí Abacha fi lélẹ́gbà náà Greek gift la lè pé bọ́ bá fẹ́ gba ìyọ̀ǹda kú òǹbí tó wà ẹ́ kọ́kọ́ sáìn pé kọ́kọ́ gbàgbé mandate náà ṣùgbọ́n wọn ò fún lómìnira kí wọ́n á ní gbogbo ìyà tó ń ti jẹ látijọ́ àwọn sùmọ̀mí náà gbé ẹsikísà ẹ mọ́ gbà o MK Abíọ́lá mọ́ gbà o gbogbo pépà ló kún MK Abíọ́lá onílé ọlọ́nà tó ṣe pé 136 countries ló nílé sí tí ò ní máa sọ tí bá ń tráfù gbogbo òlu tó bá dé báyìí aṣọ ti kúnnú wọdúrópù ẹ̀ tí ó lò ń bẹ̀. sílẹ̀ ẹ̀lẹ̀ gbé síbì kan astagafula ibẹ̀ ló ti parí Kùránì láti ojú kẹ́ni ó sì dópin ó parí Kùránì nínú ọgbà ẹ̀wọ̀n nínú àhámọ́ tó parí Bíbélì láti Genesis tó fi dé ìparí ẹ̀. astagafula. Abacha máa lọ bẹ́ẹ̀ kọ̀wẹ̀yìn ọ̀kẹ́ni tí ó mú sọ́jà kúrò lórí àlééfà. Ọlọ́run o ọba oníṣẹ̀ríà tọmọ bí ṣe máa gbèsè ayé ọ̀rọ̀ kalẹ̀. Èèyàn lè dá Abacha mú ló mú kú ọ̀nbẹ́ ọ̀sán kan òru kan lálẹ́ ẹjọ́ kan ní a ní Abacha sùn kò jí o. ọ̀rọ̀ lẹ́sìn òwe. Àwọn kan pẹ́pẹ́sẹ́ wọn ní apple lọ́jẹ̀ pẹ́pẹ́sẹ́ wọn ní àwọn lọ lè kó mi fún ní India ni. Abacha bá kú bóyá wọ́n ti ṣe ìpàdé láàrin ara wọn pé àwọn méjèèjì tí ń da Nàìjíríà tí wọn ò jẹ́ Nàìjíríà ò tóró nìkan ti lọ bẹ́ẹ̀ bá mú kejì ńlẹ̀ gbogbo kínní yóò lè ṣe o. òdúró gbẹ̀gbọ́ ti yájọ́. kíkú tá Abacha kú wọn ní ta ni ó sọ lórí Abdulsalam wọn á gbọ́wọ́ jẹntu máa ń wọlé pẹ̀lú ohun gbọ̀n fún gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ lọ́nù lọ́kàn tí èdè alúrúpọ̀ mọ́ sápá ni wọ́n pa àwọn aráàlú èbó wá MK Abíọ́lá náà kan yọjú káwọn pẹ́ nítùn bí ìnùbí. bàbá tó sì láìkè tí ìbí kan wọ́n ti mọ àwọn nǹkan tó láìkè. èmi ò sọ fún yín pé wọ́n fi májèlé tí rẹ̀ ò torí ẹni tí wọ́n bá sọ báyìí ọba wọn fẹ́ lójú lọ́ọ́ lọ́ nǹkan mọ́ ẹ̀gbọ́n tó lòtú rárá wọn ò sọ bẹ́ẹ̀ fọ́ wọn ò sojú mi fi pọ́ìsì sí o ọ̀sán mu tí ò lè mí òkè ni ò lè mí kanlẹ̀ mọ́. ó di mímí hẹlẹhẹlẹ ìkòkò gbómi kò gbẹ̀yìn mọ́ Babíọ́lá sí. ẹ má gbàgbé wípé kábàṣà ó tó kú ó ti sọ iye ọjọ́ tó wọ́n pa ọkùnrin Karim Àdìsá àbí mẹ́ta ni ló mú sínú ọgbà ẹ̀wọ̀n ìjọ náà àti díyà ó sì ti jọ pé bóyá yóò fi máàkì nǹkan kan ní tí wọ́n lọ ṣe execution fún wọn. ẹ má wàá gbàgbé pé bí Abacha bá lòun ó ṣe nǹkan ó ṣòro ó dáùtì pé ó fi ń ṣeré ni o. njọ́ tí ọ̀pá kẹnsaro wíwá gbogbo àjọ àgbáyé lónìí má dán wo kínní kan wọ́n lọ́dọ̀ yín nǹkan kan ń gbọ́ pa wọ́n tán lọ́wọ́ ànánsì ẹni news gbé lálẹ́ pé ti pa wọ́n ti dá sídìí sí wọn lórí. Abacha náà kú ṣáájú díyà ń ṣayé lọ báyìí. Káyọ̀dé mọ́sálọ́mì ìwà ìjáyé pẹ́. Àtọ́básanjú àti gbogbo wọn ẹ wo bíbélà Ọlọ́run ṣe rí. Emmanuel ọ̀dẹ́nuṣì. ọba tí máa dá sẹ̀ríà lójú ayé èèyàn ọwọ́ pín sẹ̀ríà fún gbogbo kálukú tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí gbogbo ẹni tí ọ̀jẹ̀lú ó tòrò tí ọ̀jẹ̀lú ó dá. èyí tí mo fi bẹ̀rẹ̀ ni mo ní mọ́gbẹ́kòtò ọ̀tá rẹ̀ bí ẹni tó wà lórí àlééfà yìí Buhari tí ó bá ronú ni òun lẹni tó yẹ kó pé kí wọ́n pàǹtí jẹ́ June 12 kó jẹ́ pé nǹkan kan June 12 ó tún máa exist mọ́ láyé. ṣùgbọ́n ó sì bá a ṣe ràn án ó
sì gbókùn káàkiri àgbáyé lénìí ń tó ṣe lénìí tó sọ dọlídé yìí tó sọ dìrántí ayérayé yìí láéláé gbogbo ọmọ nàìjíríà ò ní gbàgbé. èké ló fà á tó fi yẹ ó ṣe bẹ́ẹ̀ Abíọ́lá lọ́wọ́ nínú bí wọ́n ṣe gbàjọba lọ́wọ́ ẹ̀ bí àwọn Babangida ṣe bọ́ sórí àlééfà Abíọ́lá lọ́wọ́ ń bẹ̀ tó bá rò bẹ́ẹ̀ pé ìdá ahun lọ́pàá àwọn ọlọ́run mú June 12 June 13 ni bá ṣe wọ tó wínú ṣùgbọ́n òun rìn lọ́nà ẹ̀tọ́ a kì í gbẹ́ kòtò ọ̀tá ẹni jè torí èèyàn lè kó sí. alágẹ̀mọ́ ti bímọ àìmọ́ ọjọ́ dọ̀wọ́ yín o. ọmọ onígbèdè ó mẹ́jọ lẹ́nu ẹni wọlé wọ́n wọlé o. àmàdóbi lójó dájúdájú kì í bá o. kòtò ọ̀tá ẹni a kì í gbẹ́ ẹ̀jẹ̀. lọ́jọ́ tí Sani Abacha tó dìde lọ́jà yóò tẹ̀ kí ló ń fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà tí ń ró gùdùgùdù ó ní gbogbo mùsùlùmí tí ń bẹ Nàìjíríà máa yẹ population ó ní kí wọ́n gbogbo Kùránì kọ̀ọ̀kan fẹ́ni tí ń da Nàìjíríà rú Ọlọ́run kó mú kó lẹ̀. àdúrà náà gbà nígbà tádùá ọ̀ dáhùn orí rẹ̀ lọ́ dáhùn sí láìsógun láìsọ́tẹ̀ láìsí wàhálà Ọlọ́run sì rárá mú kó lẹ̀ ọ̀pàlẹ̀ rẹ̀ mọ́. Babangida tí gbogbo yín wà ń pẹ́ ẹni ọ̀jẹ̀ wọn búra ń ló pé kínní kan lòun step aside ló pé kínní ọ wà ní ilé rẹ̀ ní Minna lórí òkè ní Minna pẹ̀lú àlàáfíà ara ìgbádùn tó dáa ní bàbá fi ń jayé ní àbá rí bí ṣe ń jayé gan pẹ̀lú àlàáfíà tó ó lè fò ókè kọ́kọ́ kó gun ọ́fíìsì bí àjà 15 èmi ò mọ nǹkan kan pa àyùn ntẹ́mi mọ̀ ni pé mo wò nínú tẹlifíṣàn jò ní ti ń ṣe ẹ̀sásáìsì ó lè bẹ́ látòkè ibi táyìn ò lè rìn dé wọn Babangida lè rìn débẹ̀ ní ìsìn sẹ́nìkan ní mú lọ́jọ́ òní mọ́pá kankan lọ́wọ́ iṣẹ́ ọlọ́run máa ń tàyàn lọ́rẹ̀ gbogbo oríṣiríṣi ìkéde àti polówó ọjà bíi méjì ọjọ́ ti lọ bóyá ní èsì yìí láàfin àdàgbà Osenlekejo tá à ń bá bọ̀rọ̀ sí torí àwọn èèyàn wọ́n ti ra àsìkò tó kù lórí ètò yìí ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ òun ni pé àwọn nǹkan kan ṣùkú ń bọ̀ tí mo fẹ́ mú wá fún yín tó wúlò fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ̀ tí gbogbo yín ó sì ń pè ń bẹ̀ ẹ kú kalẹ̀. Wow, ladies and gentlemen, this is a golden opportunity for you to experience a new horizon and the You Fit Fly Summer Tour and Travel Experience to Singapore. Oh yes, it is going to be fulfilled in the month of September 2019 between 9th and 17th September alongside music and comedy stars Big Aji, Wuli Agba, Wuli Arole, Dr. Smile and several others. Remember, if a part of this summer experience, you stand the chance to process visa to any country of your choice free of charge. For inquiries, please visit You Fit Fly at Block 8 Plot 15 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. Better still call 0818-888-1115. Website www.youfitfly.com. At You Fit Fly, we are going to Singapore. Join us. àgbà kí abọ́bágún wà lóǹkì o ó ní kẹrànlẹ̀ kẹ́ẹ̀kọ́lé. Woman City àwọn ló ń talẹ̀ tó jẹ́ ní ó ní fọkànbalẹ̀ èmi bá ṣàkàndé òbẹ́sẹ̀rẹ̀ mo ti bá wọn ra lẹ̀ lóríṣiríṣi ó yá ẹ jẹ́ ká nìṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ Woman City ni o wò ó. Jésù ó ti fò tẹ̀lú gbà wọ́n kò gbósùbà Woman City ló ń jẹ́ bẹ́ẹ̀ ó fi gbogbo ẹ̀ táwọn yọ ilé wa tani bọ́ọ̀nù ayégun ọ̀lẹ́yọ̀ ọ̀bàdàn àti Woman Forum City Woman Solar City Woman Golden City ilé wa ni wọ́n dẹ̀ bí gbẹ́ owó pàtì kan níbọ̀ mi ọ̀rọ̀ pàtì mẹ́ta lọ́dọ̀ wa kò sì sí pàkàlẹ̀ kí o gun ọmọ nílẹ̀ gbogbo ọ̀nà àwẹ̀ Ramadan ta yìí tó ń lọ lọ́wọ́ ẹ tètè má bọ̀ lọ ọ́fíìsì wa tó wà ní second floor olówó tí fowó ṣàánú shopping complex wọ́rọ̀ ọdún Ìbàdàn telephone 08141332685 tàbí 08066073415 My City ìwọ náà wà wọ́ bọ́ọ̀dọ̀ nílẹ̀ bọ́ọ̀dọ̀ nílẹ̀. Ọlọ́run máa gbàgbé mi. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó yẹ lórí òkè ìfọwọ́kànmí lóṣù kẹfà. Nínú pàdé mẹ́tẹ̀ẹ̀mọ́ lágbára olóṣooṣù yẹn ni. Àwárí àkórí tí Ọlọ́run fún òní ọlọ́mọdé ọ̀dọ́ yẹn jẹ́ bí bàbá lọ. Fún àwárí oṣù kẹfà tó máa bẹ̀rẹ̀.
gbogbo èèyàn nínú àdúrà lórí òkè ìfọwọ́kàn mi ni o. ọ̀rẹ́ wíwí ẹ̀jẹ̀ pẹ̀lú èmi ó dáhùn. ó ní lóṣù kẹfà yìí. òun fẹ́ ṣe òun láti alágbára láyé onípojú. ènìyàn wá gbàdúrà. lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá àti màmá olùgbàlejò. prọfẹtẹ Súnkẹ́ Ọdúnayọ̀ JP pẹ̀lú prọfẹtẹ Ọdúnayọ̀ JP bàbá àti màmá lọ. láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ wọkọ̀ tó lọ kiri àpòmọ́ sọ̀kalẹ̀ lágbàjà junction. fáńtò sẹ́ríà. tààràtà ní sórí òkè ọwọ́kàn mi. lóṣù kẹfà yìí ni o. ọlọ́run Ọlábọ̀dé Ọdúnayọ̀ máa tẹ́tí sọ̀rọ̀ nínú àdúrà. ìwọ náà máa fò fáyọ̀ lórúkọ Jésù. yá Akọ́láwọlé Olóòtú Àdábánijà ọmọ ẹni ìjà ọba tí pèrè lọ́kùnrin ìpele ti God's platform ládé yìí ẹ káàbọ̀ sórí ètò yìí fẹ́ mọ gbogbo ọmọ Nàìjíríà ẹ kú ọdún democracy aṣọ democracy lẹ́yìn gan tí ẹ wọ̀ ẹ fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà. bẹ́ẹ̀ni Olóòtú ẹ kú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o mo kí wa kú ọdún democracy yóò tù wá lára síwájú àti síwájú ìpele next level tá ń lọ Ọlọ́run mú Nàìjíríà débẹ̀ àti gbogbo alápapọ̀. orúkọ tèmi ni arábìnrin Afọrinwójú Lẹ́hánà mo wá láti orílẹ̀-èdè United Arab Emirates mo ń sojú fún iléeṣẹ́ Gulf Platform tí olúléeṣẹ́ Gulf Platform wà ní orílẹ̀-èdè United Arab Emirates àwa ní ìlú Omakoin bákan náà olúléeṣẹ́ wa ní orílẹ̀-èdè Nàìjíríà wà ní Rainbow Junction ní Fẹ́lẹ́lẹ̀ ní Ìbàdàn a sì wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwa ní Àbújá àwa ní Èkó àwa ní ìpínlẹ̀ Ògùn ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi nílé ojú ní iléeṣẹ́ wa kì í ṣe fún olóko ní iléeṣẹ́ Gulf Platform ó ti tó ọjọ́ mẹ́ta tá à ń fọ àwọ̀ ìbòjẹ́ kò tí ẹ̀ fọ́ mọ́ wa lọ́wọ́ rí kò dẹ̀ ní fọ́ lágbára láwùrà bí. ní iléeṣẹ́ Gulf Platform yìí láti gbà tẹ́ ẹ ti kéde ìgbà wo ni ìgbésẹ̀ ìrìn àjò àwọn èèyàn tuntun tún wáyé ní ọ́fíìsì yín. ẹ ṣeun Olóòtú nínú oṣù yìí ni ó wáyé lágbára Ọlọ́run yóò tó bí àwọn mélòó tẹjọ fẹ́ rìnrìn àjò. àwọn tá a jọ rìnrìn àjò yẹn tó ọgọ́rin 70 lọ́gọ́rin o. ogún mẹ́rin 80. ok 80 bẹ́ẹ̀ ni àádọ́rin mò ń pè lọ́gbọ́ ẹ̀ mọ́ bínú. wọ́n tó 80 tó dẹ̀ jẹ́ wípé gbogbo àwọn tó ń bá wa ní ìrìn àjò àwọn náà tiẹ̀ ti gbáradì tí wọ́n ti ìrìn àjò táwọn èèyàn ń rìn irú ìwé ìgbélú tó ń gbé kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pẹ̀lú 2 years resident visa and 2 years working permit kò dẹ̀ sí ilà yìí ló pé ìbò náà fẹ́ dé sí ilégbè ti wà ńlẹ̀ fún wọn gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin àti àwọn iléeṣẹ́ tó gbà wọ́n torí pé wọ́n fojú rinjú pẹ̀lú àwọn tó gbà wọ́n síṣẹ́ ni àwọn òyìnbó yẹn wálé láti orílẹ̀-èdè United Arab Emirates wọ́n sì wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ fún wọn wọ́n bá yege làbábọ́ sí ìpele processing àsìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé agúnlẹ̀ ayọ̀ tí àwọn òyìnbó wa wọ́n tún dé ní kópẹ́ torí tá a bá ti tá a máa ń tọ́ ni kì í jẹ́ kó dẹrùn nídìí gbogbo ìrìnàjò téèyàn bá ti bá iléeṣẹ́ Gulf Platform rìn tàbí ìrìnàjò tí iléeṣẹ́ Gulf Platform bá báyàn dá sí ìrìnàjò àṣeyọrí ni kì í ṣe ìrìnàjò àrèmọ́bọ̀ àkọ́kọ́ iléeṣẹ́ Gulf Platform láti sí demand letter a kì í ṣiṣẹ́ demand letter pẹ̀lú contract ló máa ń interview fún àwa níléeṣẹ́ Gulf Platform. àwọn olómọ̀ fún yín demand letter yẹn. iléeṣẹ́ tàbí recruit fún ló fún wa ní demand letter ìyẹn ni pé. ó tó bí iléeṣẹ́ mélòó tẹ̀ ní lọ́wọ́ tẹ̀ ń recruit fún. iléeṣẹ́ tá a ní lọ́wọ́ kì í ṣe kó pọ̀ torí gbogbo 7 Emirates là ń recruit fún àwọn iléeṣẹ́ ńlá. bẹ́ẹ̀ ṣe wà ẹ lọ́fíìsì ní Dubai. iléeṣẹ́ wa wà ní orílẹ̀-èdè United Arab Emirates. Dírẹ́sì ọ́fíìsì yín ní. a wà ní Omakoin ní Amasuk building la wà ní ìlú Omakoin níbẹ̀ la wà Omakoin state kan ni after téèyàn bá kúrò ní Sharjah òun lọ sí Ajiman láti Ajiman òun lọ sí Omakoin ibẹ̀ ni mò ń gbé Olóòtú ó yé mi dáadáa ni. ẹ tún nílé ń bẹ̀ tẹ́ ń gbé. mo tún a tún gbé ilé tí mo ní tí mo gbé tí mo sì tí mo yìí. àdàbí pé ẹ̀dà abẹ́rẹ́ tó lówùú ń dínú. bẹ́ẹ̀ ni Olóòtú àti pé iléeṣẹ́ Gulf Platform kò ń ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ ọ̀nà kankan tó máa fi àwa hàn mọ́ káàkiri ilé adúláwọ̀ láti recruit à ń recruit ní ìlú Ghana tá a bá dé Ghana wọ́n mọ̀ wá bí ẹ mọ owó. ẹ̀dùn ojú tó pawó lójú yín nù pósítà àwọn èèyàn mọ̀ pé adúpẹ́ lọ́wọ́ yín àṣegbà àṣàwò àwọn oréwo lẹ̀ ń ṣe wọ́n tó yàtọ̀ fún àwọn iléeṣẹ́ míì tó fi jẹ́ pé pípè ní gbogbo ìgbà wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Olóòtú àwọn èèyàn nítorí pé gbogbo àwọn tó bá wa rìnrìn àjò àwọn tó máa ń pè wá tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wa yẹn wọ́n ti bá wa rìnrìn àjò àṣeyọrí wọ́n ti wá sóríire inú wọn wá dùn àti pé gbogbo èèyàn tó bá wa rìnrìn àjò pátá ọ̀rẹ́ ni gbogbo wa o àwọn tí òwò ẹrú iṣẹ́ tá à ń ṣe kò fara pé òwò ẹrú kò sì ní jọ a sì ní ṣe. òwò ẹrú àwọn tí ń gba ọlọ́mọ ọ̀dọ́ dé kí ni ìyàtọ̀ láàrin tiyẹn àwọn tí ń ṣètò ọlọ́mọ ọ̀dọ́ yẹn náà. iṣẹ́ ọmọ ọ̀dọ́ ṣíṣe àwọn tó ń fún àwọn èèyàn ní ọmọ ó
ó fara pẹ́ owó ẹrú yìí ká pé tí iléeṣẹ́ golf platform sí nípa olówó ẹ̀ láéláé tó rẹ̀ tó fún lọ́mọ ọ̀dọ̀ ó gbowó lọ́wọ́ rẹ̀ ọ̀tá ni ọmọ títún lọ ó tún sanwó tí wàhálà bá dìde sọmọ yẹn kò ní lè dìde sí wọn àwọn òfin ẹ̀kọ́ ìhà tó dáa rárá ipe fún mi lọ́mọ ọ̀dọ̀ kò sọ́mọ Nàìjíríà táwa ní tó jọ ọmọ ọ̀dọ̀ àwọn èèyàn gidi làwọn èèyàn ti wá. àwọn òṣìṣẹ́ wo lẹ̀ mọ́ ń gbà lọ́dọ̀ yín. driving bẹ́ẹ̀ ni àwọn security guard cleaning job àwọn waiters and waitress bẹ́ẹ̀ ni oríṣiríṣi iṣẹ́ gbogbo tí mo tún wá kàlẹ̀ igan gbogbo kòkó ọbẹ̀ tí mo gbé jáde gbogbo ẹran tó wà kò wẹ lòmíì jẹ bí ẹran ìgbẹ́ ló ń fẹ́ kó yọjú sí wa nílé iṣẹ́ wa kò sínú sẹtífíkẹ́ẹ̀tì tó gbé ní tó lè bá wa dòwò pọ̀. ẹ wá dákun àwọn èèbò yín ṣé òun ò lè mọ káwọn dẹ́fà láyà jẹ dẹ́fà tí ò gbé èèbò síwájú ọkọ̀ kọ́ wá rí tọ́wá ní fẹ́ bá yín rìnrìn àjò bẹ́ẹ̀ ni nígbà tí ọba ṣe tẹ́ẹ̀sì èèbò dùn ó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kọ́ wa èèbò bí ó ṣe máa wà. ṣé kò lè kó irú síkírù mi ní ìsìn láìfà tọ̀dọ̀ mi bọ́ bá rí èèbò ó lè mọ gẹ̀ẹ́tì ara rẹ̀ mọ́kọ́ mọ́ gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́. ṣe nǹkan tó nira rárá lọ́nà tó rọrùn ní gbogbo interview. ìdánilẹ́kọ̀ọ́ wò lẹ́ máa ṣe fún wa káwọn tó kan pé àwọn èèbò. kókó kan páwọn òyìnbó dé iléeṣẹ́ golf platform ni ó ti kọ́kọ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn èèyàn wa. ẹ bá ń wo Bọ́lájí ǹjọ́ ga tó Bọ́lájí wọ́n mọ̀ gbàpò títẹ́ dì ní tọ́ba fẹ́ wakọ̀ ní bàbá ọ̀nà rẹ̀. ṣé ẹ rí àwọn èèyàn yẹn á ti kọ́kọ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn ibẹ̀ láti kan tó wà nù demand letter àti contract fún kì í ṣe pàǹfì nǹkan kan pamọ́ fún wọn lẹ́yìn yẹn á ti jẹ́ wọn mọ̀ pé àwọn òyìnbó tó ń bọ̀ yìí o rí wọn bí ìpè ní arábìnrin Juliana Mr Davis ló jókòó sẹ́gbẹ̀ẹ́ kò sí gbẹ̀rù rárá ẹni tó bá ti wá pass interview wa ó ti pass àwọn òyìnbó. ara ń fún mi sí yín mo rí tẹ́ ń bá àti bùrọ̀ àtúndé wọn ó tó lọ Dubai ṣé èsì pé ẹ ti bá wọn wá sẹ́bẹ̀ àmọ́ rí wọn kí wọ́n padà wá mọ̀. ẹ mọ kàn bá ìbùrọ̀ àtúndé ń bọ́ bí ọ̀hún ó dé. ọ̀dà ẹ sọ fóònù nọ́mbà táwọn èèyàn mọ̀ pé yín sí nísìn. fún àwọn ìbéèrè tó bá ń ta wọ́tàṣẹ̀ nínú wa tàbí tẹ́ tó fẹ́ mọ̀ sí nípa golf platform àkọ́kọ́ ẹ̀rọ wa ní www.golfplatform.com GU ní golf platform wa ẹ lè kà síwájú sí wa nípa wa lórí ẹ̀rọ ayélujára tàbí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wá sórí 09062909399 09062909399 tàbí ẹ pè 08088297331 08088297331 ó wà kẹ́ ẹ fojú rinjú pẹ̀lú wa ni ẹ tá a bá fẹ́ bá yàn ìrìn àjò mọ̀mọ́lé rẹ̀. àdúpẹ́ ẹ̀pẹ́ òkun ojú tó pa owó kọ́mọ̀ ìwọ pósítà ni wọ́n gbọ́dọ̀ máa nà ká wọ́n tó dá golf platform mọ́ ẹ ṣe púpọ̀ a máa retí yín alẹ́ rẹ bẹ́ẹ̀ àjọ sípẹ́lì gbogbo ẹ̀ ẹ má gbàgbé ẹni mọ̀ ń tẹ̀lé yín lọ sí Dubai láti lọ wo gbogbo iléeṣẹ́ yín ẹ tún endorse ẹ̀ lẹ́ẹ̀kan. mo tún sọ fún gbogbo èèyàn tó ń gbọ́ mi nílé Alhaji Olóòtú bá a pè ilẹ̀ Yorùbá wọ́n bá wa lọ sí orílẹ̀-èdè United Arab Emirates á dẹ̀ mú wọn dé gbogbo sẹ́wọ́n ní Emirates yìí sí lówó tí ń fi ṣe shopping ẹgbẹ́ sí dàrẹ́tọ̀ kejì. agbára Ọlọ́run gbé. sagbára Ọlọ́run gbé ọ̀sán ṣúgàjà ẹ jẹ́ káwọn míì yọ wọlé torí àsìkò wa ọkọ̀ bá wa sọ̀rẹ́ ẹ kú kalẹ̀. Making money, we make money, we making money this year. This one na ogbonge opportunity make you lend me your ear. Brother, e don tey wey you don dey look for breakthrough for life. Na golf platform Dubai bring una this once in a lifetime opportunity. Wey be say if you sabi drive and you sabi speak English properly, opportunity for you to dey come drive taxi for Dubai wey be say you go dey get over 200,000 naira as salary. Yes ke na over 200,000 naira you go dey net every month if you dey successful for the test and the interview wey go shele very soon with golf platform representative wey go land Nigeria very soon. Na dem go secure your visa, resident work permit plus include 10-year driver's license. No let this opportunity miss you. If you dey interested, make una dey call this number 08085742892 plus include 08088297331. Na golf platform bring una master key for better life. ẹ̀yin ọmọ ọlọ́run o. jésù tó ń ṣiṣẹ́ agbára. látọ̀ wá bọ́sù SMO Mustapha JP bàbá ṣẹ́bí ọba. ó ń ṣiṣẹ́ ìyanu ìtúsílẹ̀ ìgbéga ọ̀nà àbáyọ lọ́sẹ̀ eléyìí o. ìwọ náà wà ní iṣẹ́ agbára ẹ̀ lọ́jọ́ Sunday. nínú ìsìn ológo. láago 8 òwúrọ̀ sí 11. wá wo
wo bí ọlọ́run ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀. ọjọ́ Wednesday ní ìpàdé ẹ̀dùn àbájẹ yẹn. agbára láti ṣe bí ọba. aago mẹ́sàn-án òwúrọ̀ sí 12 ní. ọ̀pọ̀ èèyàn tí ìrètí ti pín fún ní àṣẹ ti balẹ̀ o. wọ́n ti ń dáre rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà. àti ní ìṣòro lọ́jọ́ Friday. bẹ̀rẹ̀ láago 11 àṣálẹ́. ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí pẹ̀lú apọ́sù SMO Mustapha JB. bàbá ṣe bí ọba ṣiṣẹ́ ìránṣẹ́ o. má jẹ́ kí àmì àti ìyanu tọ̀sẹ̀ yóò fowó náà rú. darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run ní ìjọ Seed of Christ Glory Church International. láti ọ̀rẹ́ méjì express tàbí airport road. ẹ sọ fún ọlọ́kadà pé ọjà Orísun mọ́rẹ̀lẹ̀ lọ níbi òbí. ẹ sọ̀kalẹ̀ ní ṣẹ́bí ọba bus stop. àṣẹ àtàgbàrà tó máa jẹun bí ọba. ó máa bà ní olórúkọ Jésù. àgbà kí abọ́bá gbọ́n ló ń kí yín o ó ní ìkẹ́ra rẹ̀ ẹ̀ kọ́lé Woman City àwọn ló ń talẹ̀ tó jẹ́ níwò ó ní fọkànbalẹ̀ èmi Abbas Akande Obesere mo ti bá wọn ra lẹ̀ lóríṣiríṣi ó yẹ ẹ jẹ́ ká nìṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ Woman City ni ó wò ó. orí rẹ̀ kì í ṣe tẹ́nìkan tó ti gbọ́ pa promo Dubai tó lọ lọ́wọ́ nílé ẹ̀wà wọ́n. ìwọ náà ralẹ̀ lọ́dọ̀ wa kájọ máa lọ Dubai ká lọ jẹ gbádùn. Woman City àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ you fit fly ni o. eléyìí kì í ṣe kótó ìdíje. ẹnikẹ́ni tó bá ralẹ̀ ní iléeṣẹ́ wa ni yóò láǹfààní láti bá wa lọ. ẹ tètè má bọ̀ lọ. síwájú 1 second floor. olówó tí fowó ṣàánú shopping complex wọ́rọ̀ òde Ìbàdàn. tẹlifon 08141326885 tàbí 08066073415. Woman City ìwọ náà wà wọ̀ ọ̀dọ̀ nílẹ̀. hello sir ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wá nílé. ẹ kú ojúmọ́ a kú ọjọ́ aláyọ̀ tòní o tó jẹ́ ọjọ́ òmìnira orúkọ mi ni Ọlájídé Michael. okay. mo láyọ̀ láti fi nǹkan kan tó wa létí tó dá mi lójú tó àdá tí mo sì pé àwọn tó ti ń wá tán ti wá make enquiry ẹlòmíì kò sí tí ò fẹ́ lè lọ tà nítorí ẹ̀. ẹni gbogbo ayé ní sọ̀rọ̀ Nàìjíríà pé Nàìjíríà ọ̀dà ẹni kí ni contribution kálukú ìwọ tó ń pẹ́ Nàìjíríà ọ̀dà kí ni ìwọ fẹ́ contribute sí. bó ṣe rí gẹ́lẹ́ kí ni contribution ti yín sà. ìdí ni ẹ pé a pinnu láti ṣe àwọn nǹkan kan fún àwọn ọmọ Nàìjíríà. okay. gbogbo àwọn tó bá jẹ́ graduate mo ní kẹ́ ẹ kí ara yín kú oríire. okay. gbogbo wọn jẹ́ school satoda congratulate rẹ̀ ẹ̀yin ìyá wọn ẹ̀yin bàbá gbọ́ mo fi àkókò ìsọ fún wa wípé Ọlọ́run ti ṣe pé ìrọ̀rùn ti dé. a gbé nǹkan kan kalẹ̀ tí mo ní àǹfààní láti jẹ́ ìkan nínú àwọn olórí nínú ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ní Nàìjíríà kì í ṣe Nàìjíríà ní gbogbo àgbáyé. nǹkan tí mo fẹ́ sọ fún wa yìí nǹkan tí wọ́n fi ń darapọ̀ mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ti wá ní last week 40,000 ni ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀kún ni ẹlòmíín sún lọ wípé bí kinní ṣe dáa tó owó tóun lọ́hùn ní ìdánilójú pé ayé òun ó sì yí padà wípé